الحمد لله الذي بعث محمدا بالقرآن كالشمس وضوءها وبسنة كالقمر إذا تلاها فمن تبعهما عاش في ضوء النهار إذا جلاها ومن أعرض عنهما تخبط في ظلمة الليل إذا يغشاها. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أدوكني أدولون ọba tí ọlá ẹ̀ka jùlọ ó bọ̀ háyà nínú kẹ́ ó tóbi nínú ọlá ẹ̀ ó kò kéré nínú ìdẹ̀ra ẹ̀ ó jẹ́ kí ìdẹ̀ra ẹ̀ ìkẹ́ rẹ̀ kó lébi àtìyìn bá à ń bẹ dáadáa kọ́dà bọ́ ìṣe mùsùlùmí èyí tèmi rí táwa rí ní ọ̀gá orin nípa ń jẹ́ mùsùlùmí bọ́yìí bá wá sí mùsùlùmí náà wọ́n bẹ lálàáfíà wọ́n bẹ dáadáa àìmọye èèyàn níbẹ̀ lọ́sítà àìmọye èèyàn ni wọ́n bẹ níbi tí ó dùn mọ́ wọn ọ̀gọ̀rọ̀ èèyàn ní bẹ̀rẹ̀ àhámọ́ èmi àti wọn bẹ pẹ̀lú ìdùnnú àdúgbòlódò Ọlọ́run lọmọ ba ìdùnnú wa jẹ́. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ẹ̀yin aláyọ̀nù sọ ẹ̀yin agbọrọdùn ẹ̀yin tó jẹ́ pé ìfẹ́ ayé followers bọyẹ ti monetize page yín ẹ fẹ́ bàjẹ́ lọ́tùn ẹ fẹ́ bàjẹ́ ní òsì wọ́n jẹ́ kẹ́ ẹ máa sọ tí ẹrù pẹ̀lú fi pílísì àwọn èèyàn láì nípa ẹ̀ Ọlọ́run. Gbogbo ń ta bá sí là ó gbà ó gbogbo ń ta bá sí là ó gbà ó dè yẹ mọ́ ó gbogbo ń táwa bá sí là ó gbà ó gbogbo ń tẹ́ bá sí là ó gbà ó lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel tẹ bá sílẹ̀ ó bá dè yẹn mọ́ ó gbogbo ń táwa bá sílẹ̀ ó gbà ó gbogbo ń tẹ́yìn bá sílẹ̀ ó gbà ó gbogbo ń tí kálukú bá sílẹ̀ ó gbà á ó gbẹ̀san rẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel gbogbo ń tá bá sílẹ̀ ó bá dè yẹn mọ́ ó. Bí ọjọ́ lọ tiẹ̀ náà ìtí kálukú bá ṣe ní ọgbà a ní jẹ́ kéètì yóò di kẹ bàbá àṣírí búkún ìtẹ́ ti sí aláyín lóye kẹ bàbá dẹni àrùn kọjá ìtẹ́ ti fàfórí ara yín a ní jẹ́ kẹ kàbínú Ọlọ́run kọjá yìí títí bẹ lórí yín tẹ́lẹ̀ àti ìtẹ́ ti náwó rí torí pé fadhakir fa inna zikra tanfa'ul mu'minin Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ dákẹ́ ìkìlọ̀ torí pé àwọn tó bá nípa ìmí Ọlọ́run ìkìlọ̀ yín yóò wúlò fún wọn. A gbọ́dọ̀ dákẹ́ a gbọ́dọ̀ pè yín sákìyèsí tẹ́ bá monetize page yín ẹ mọ ọ̀nà tẹ́ ẹ lè gbé gbà tẹ́ ẹ fi ní sí rí ibú tó fi ní sí débi àgbà wọ́n lè gba owó òun kọ́ fi wo tí ò lè dùn mọ́. Ẹ̀yin tẹ́ ń wá ìyá ayé náà ẹ fẹ́ máa tẹsẹ̀ gbọ́sẹ̀ lórí ọ̀rọ̀ tí ọkàn yín ẹ bá má dá sí i. Kódà kẹ́ẹ̀mọ́ wòrán torí bí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut. Ànábì sallallahu alayhi ní gbogbo ẹni tó bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọgbọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ̀ bọ́ falyakul khayran kéńtọ̀ wọn máa sọ̀rọ̀ rí aw liyasmut àbíkọ́ dákẹ́ sẹ́ńtẹ̀ ẹ̀ bá ti mọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà dá sí ẹgbẹ́ nu yín dákẹ́. Ní máa ṣe nígbà tẹ́ ẹ fẹ́ máa tẹsẹ̀ bọ́ sẹ́fẹ́ máa pílìsì àwọn èèyàn kẹ́ ẹ máa jáde lórúkọ rẹ̀ kẹ́ ẹ máa sọ tẹ́ ẹ máa ń pa ẹ̀ àwa náà ní dákẹ́ lókè bàtà wà náà bá ń wà lọ́lọ́run kẹ́ ẹ sì máa sọ̀rọ̀ lọ́kẹ́ lóńdó pé ojú rẹ̀ ìrànà rèé ibi tó fi sú Àgbàlá Gabriel yóò fi sú ẹ̀yẹ náà àkọ́kọ́ náà Muyideen ọ̀bẹ̀ wà ń sẹ́ kágbó ń dá sọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ lu ẹni bọ̀dì àwa la béèrè fún ẹ bá wa wá nọ́mbà ẹ kọ bẹ́ẹ̀ni bọ́ọ̀dì ń sẹ́ bí ó ṣe bí Àgbàlá Gabriel náà ń sẹ́ kọ́ wá pàdé òun ní ìwòrò ibi títí ń tàyà
ìntajà rẹ̀ abẹ́ bíríìjì kan ló ti bá pàdé o ìntajà yín wọ́n sùn yín lọ yín bọ̀ ọba dọ̀tí ju bẹ́ẹ̀ lọ tó àwaka bí ó ní freedom níjọ́ tó wà níbi tẹ́ ẹ̀rù pọ̀ wà náà tí bó ṣe ríjọ́ yẹn wọ́n atáyé rẹ̀ ṣe tán ọwọ́ abẹ́ lọ́hùn ó ní bí wọ́n ti tún ayé òun ṣeun ọmọ tí yín náà pẹ̀lú ògùn ọlọ́run mo fi kí ọlọ́run ti sọ̀kalẹ̀ yín náà bẹ́ẹ̀ lọ́hùn bọ́ọ̀rọ̀ rẹ̀ ti rí òun ọlọ́run ti yín náà orí bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ pé bá dúró rí dáadáa gbogbo ń tẹ bá ṣe là ó bá o gbogbo ń ta bá ṣe là ó bá o lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel gbogbo ń tẹ bá ṣe là ó bá dèyẹn mọ́wọ́. Láti bí 4-5 days ago post mi ṣe program kẹta lórí Facebook wọn torí kẹ́ máa lérò pé àwọn wọn fẹ́ fi ọ̀rọ̀ Muyideen trend ni Muyideen ni ó fún mi lóko ẹ̀kejì ká máa sọ̀rọ̀ Muyideen sẹ́tí bá parí ẹ̀sìn sẹ́ni mo ní owó kan tí Facebook fẹ́ fún mi ni abẹ́rẹ́ kan bẹ tó fẹ́ tó ẹ̀ kò ní pé àtẹ́ bá ti sọ̀rọ̀ rẹ iye báyìí lẹ́gbà gbogbo ń tẹ́ bá ṣe lẹ̀ ó gbà ó gbogbo ń táwa bá ṣe là ó gbà lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel gbogbo ń tẹ́ bá ṣe lẹ̀ ó gbà dèyẹn mọ́ wọ́ ẹnì kan tẹ́ ń kílẹ̀ mọ́ mùsùlùmí ẹ̀yà fọ́nufọ́ra dé kò wípé ọ̀rọ̀ rí báyìí wọ́n ń pè yẹn ní Muyideen ṣe ní táyà ìrètí ni pé kí lùwà yọ jáde sí káwá sọ pé kọ́ padà sí chọ́ọ̀chì ṣe ní táyà ìrètí nìyẹn ṣe orí ti wá burú ní lẹ́kùn yẹn ni ṣe ní táyà ìrètí ni pé kí lùwà yìí ká dá sí káwá jáde pé Muyideen mọ́ fi mi sọ́wọ́ rẹ̀ ẹ bá wa mú lọ chọ́ọ̀chì padà ẹ jẹ́ kí Muyideen padà sí chọ́ọ̀chì ẹjọ́ padà sínú àgbàlá ṣe ẹ mú nǹkan ní àbí tí wọ́n ní ẹ fi wẹ̀ lẹ́mu ẹ wá fẹ́ máa dá sí torí pé ẹ ti mọ̀ pé bọ́yá tẹ́ bá dá sí àwọn èèyàn lè lérò pé ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ fífọ́ àwọn òpin ara wa lélẹ́yìí ẹ pàdé pẹ̀lú Allah báwa ló ti pàdé ẹ̀ Muyideen yóò pè wá tẹ́ bá lérò pé yóò padà fi bí sú wa kò ní for the first place tí a bá òun gẹ́gẹ́ kọ́ ló pè wá kò pè wá pé ẹgbọ́n dá sí àwa la dá sí àbá àwa kò bá wa fi bí sú wa ìta afẹ́ la rí amẹ́lẹ̀ tàṣe Muyideen lórí kan tó bẹ́ẹ̀ fi sanwó ni ìta wà á lè tí ni lọ́dọ̀ Allah sẹ́ni bí tẹ́ ti ṣubú rè man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut. ẹ̀yin ká fẹ́ máa wọlé torí pé ẹ mọ̀ pé ẹ fẹ́ dá sí ó yẹ ká dá sí torí pé ọ̀rọ̀ yẹn ó ti fẹ́ máa gba àbùkù káwa mùsùlùmí ta lọ́dà kù ẹ̀ ṣèbí tó wọn bá dáná ní kálukú fi lóko lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ wọlé fẹ́ sọ lágbègbè ọ̀rọ̀ yìí láti fi pílísì àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ṣé wọ́n gba ti ń tẹ́lẹ̀ ṣé àwọn kírísítẹ́nì ṣé wọ́n fẹ́ máa gbọ́ àwọn mùsùlùmí ta lọ́dà kù ẹ̀ ta ló wù ọ́ ta lọ́dà kù ẹ̀ bọ́nú ọ̀rọ̀ ìṣòro tẹ́ ẹ ní rèé àwọn ọba yìí nírú ìṣòro yìí tí Muyideen bá wọn fẹ́ máa lọ chọ́ọ̀chì òun ṣe Islam ìjẹ́ mùsùlùmí Muyideen òun ló jóríire fún kìí kò ní túmọ̀ sáwà tiwa ìtawà ń retí lọ́dọ̀ Ọlọ́run lórí pé ó padà sínú Islam tí wọ́n bí sí ni pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé la yahdiyallahu bika rajulan wahidan khayrun laka min an yakuna laka humurun na'am tẹ́lẹ̀ ká bá tàtàrà rẹ̀ gbà Islam ó lóore fún ọjọ́ kọ́ fẹ́ra nǹkan bí olówó iyebíye sí sàrà lọ. nípìnlẹ̀ kí ṣe gbogbo ẹ̀yin èèyàn tẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá ṣe fídíò lórí ọ̀rọ̀ yìí lárẹ́dì láti mọ̀ fún lésì tọ́pẹ́ àwọn èèyàn kan bẹ wèrè làwọn tẹ́lẹ̀ àwọn tí ò ní túmọ̀ káwá jáde ká máa fáwọn kan lésì èèyàn ẹ̀gbọ́n dábàá yìí náà sọ pọ̀ tí ẹ̀yin tẹ́lẹ̀ bá ń lérò yìí pé bọ́yá ẹ̀yin sì ẹ fẹ́ dúró lórí òdodo níta ẹ̀ bá ti mọ̀ ń pa ẹ̀ má sọ sí sẹ́ni kẹ́ ẹ má tọ́pìkì ẹ̀ kẹ́ ẹ má dá sí kò bá pè é but kẹ́ ẹ má wá dá sí kẹ́ ẹ má wá tún fi ń directly máa àtáàkì ọmọ yìí ẹ̀ Muyideen kí ló dé kọ́ ọ̀pá Àgbàlá Gabriel ló kọjẹ́ ṣé ó sọ bí èmi àti ẹ fún onímọ̀ràn ní pé ẹ̀yin tẹ́fẹ́ dá sí ẹ̀ ń sọ pé àfáà wa Àdígéní sẹ́kì Àdígéní ẹ̀mọ̀ sẹ́wọ̀n torí pé àfáà wa yìí náà sọ fún ọ pé kó bẹ̀rù Ọlọ́run wípé ìgbà tẹ́ ẹ sọ pé àfáà sọ pé kó bẹ̀rù Ọlọ́run
ẹ wá notice pé bóyá nínú ọ̀rọ̀ tí Muyideen sọ irọ́ ń bẹ ńbẹ̀. Why tẹ́yìn òfin lè gba ọ̀rọ̀ tí Sheikh Ajigini ti sọ yẹn pé bẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí voice of all Muslims in Yorùbá land. Pé àfa àwọn Ajigini sọ pé bẹ̀rù Ọlọ́run lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó bá fẹ́ sọ. Tẹ́yìn bá padà wá fura yí pé padà ń pa irọ́ lóbi ọ̀rọ̀ yẹn kì í ṣẹ̀bi àwa mọ́ torí pé a ti ní ẹnìkan tó kájú ẹ̀ nìyẹn. Tẹ́yìn bá wá fura pé níbi ọ̀rọ̀ rẹ̀ bóyá ẹ fura pé irọ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò sojú ìmí àti yín lè gbà pé rọ́ ni lè gbà kó dòdò ní sọ 100%. Kálukú wa máa dúró níbẹ̀ tó ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni àní ìta bá a ṣe là ó gbà ó ìta wa bá a ṣe là ó gbà ó lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel gbogbo ìta bá jọ ṣe là ó gbà lèyẹn mọ́wọ́. Ẹ̀yin kan ẹ̀yin ò lérò pé ọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bí trend ń sìn bóyá lórí péjì yìí ju ọ̀rọ̀ Muyideen lọ ẹ wá fẹ́ sòdodo tẹ́ bá sòdodo tẹ́ bá gé níta yé ń bẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ kẹ́ má gbèsè àbúrú. Wáyé tí àfa wa Sheikh wa Ajigini àfa yìí kọ́ ni wọ́n rí Muyideen fún rẹ̀ èmi ni mo pe àfa Ajigini sínú ẹ̀ wípé Ìbàdàn lẹ́yìn wà èmi ò sí Ìbàdàn. Ìgbà táyé wà ń bàdàn yìí tẹ́mi bá fẹ́ kó ní Ìbàdàn agbọ̀rọ̀ rẹ̀ àfa àárẹ̀ kan tá a fà á lé lọ́wọ́. Àfa ìwà interview Muyideen tẹ́ bá wọn notice kankan bẹ̀ tẹ́yìn bá fẹ́ ṣe dáadáa ìtòkùn ní pé kẹ́ wá pé àfa bóyá kẹ́ pé àwọn àbí kẹ́ pè mí tẹ́yìn bá rí àwa gẹ́gẹ́ bíi pé aṣojú yìí la jẹ́ nínú ọ̀rọ̀ yìí. Wáyé tó jẹ́jẹ́ sí pé níbi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́ ní sẹ́yìn àti ráwọn sẹ́fì ọ̀ṣọ́ kan tí wọ́n ti lọ́bẹ̀ ara àwọn mùsùlùmí tí wọ́n ti dá sí àwọn míì ń pè ní afáfọ́lọ́sọ ẹ̀yin náà sọ̀rọ̀ sí mo ní àwọn àfa àwọn mùsùlùmí ti sọ̀rọ̀ sí mo ní kò ní ìdíkàwá tó sọ kankan mọ́. Tó bá jẹ́ pé ẹ̀yin bá rí wípé ọ̀rọ̀ tí Sheikh àfa wa Ajigini ti sọ pé bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ti tọ́kọ kájú ẹ̀ tẹ́kẹ̀lá ìbẹ̀rù Ọlọ́run yìí làwọn sọ̀hábà máa ń sọ fúnra wọn ní tí sọ̀hábà kan nínú àwọn sọ̀hábà Nabi Muhammad sallallahu alaihi wasallam tó bá sọ fún kẹ̀kẹ́ bẹ̀rù Ọlọ́run tí bá ń fagbá kàga lọ́wọ́ ni bẹ̀rù Ọlọ́run èrò bá ìgbà kan ló sì bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ pé èyí kí n bẹ̀rù Ọlọ́run lónìí tó bá sọ fún àgbẹ̀ bẹ̀rù Ọlọ́run dábì ní pé wọ́n bẹ̀rù Ọlọ́run má sì wá sí fún mi ìwò lórí kú yìí torí pé ẹlòmíì ń dá sọ̀rọ̀ yìí mo sì ń bira mi léde pé sáwọn eléyìí sì ń kírun báyìí ẹ wá ń parablate ẹ lè bó ṣe tó níbi ọ̀rọ̀ bàbá Kọ́lá Olóòtú kẹ́ ẹ sọ pé kí ló bí tí Kọ́lá kí ló bí tí àfa àwọn Sheikh wa Ajigini fi interview rẹ̀ èmi mo pé Sheikh yìí pé wọ́n ti total ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ṣe bí ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú sọ wípé wọ́n promise ẹ̀ ní 5 million wọ́n promise ẹ̀ ní Maka kọ́ Afghanistan ni bàbá Kọ́lá Olóòtú ló bí yẹn ìṣẹ̀tẹ̀ dára pé bàbá Kọ́lá Olóòtú iṣẹ́ tí mo gbé náà yìí tó lé lẹ́yìn náà ń ga yẹn ẹ̀wà ẹ̀fẹ́ bàjẹ́ lọ́wọ́ ẹ̀ àmọ́ ẹ̀kùn lákẹ́ bàjẹ́ Kọ́lá owó bínú sí ìyá ayẹ́lọ́jẹ́ lọ́dún ẹwà fẹ́ máa di ẹrù lórí Muyideen nìkan Muyideen ṣe bọ́ ti gbà sílám máa ṣayé ẹ̀ lọ fàgbàlá lọ́rùn lẹ̀ sáwọn fi lọ́rùn lẹ̀ sáwọn blọ́gàsì fi lọ́rùn lẹ̀ ẹ fi rẹ̀ èèyàn tí dìfẹ́ndì Muyideen tí wọ́n wà lórí dáadáa lọ́rọ̀ Muyideen pé ha ọ̀rọ̀ yìí ọ̀dà ìṣẹ̀lẹ̀ yìí ọ̀pọ̀jùmọ́tò wọn ò ju 5% lọ iye èèyàn àtàwọn mùsùlùmí dìdìrìn àwọn tí wọn ò nítumọ̀ àwọn àwọn mùsùlùmí ẹ má jẹ́ kí a ṣe ojúsàájú ẹ̀yin òpònú ṣebí táyì bá rí àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́ẹ̀rí wa pé akájú ẹ̀ táyì bá ní information gẹ́gẹ́ tọ́ ẹ̀yà ìbọlẹ̀ bọ́rọ̀ yìí dé ṣé ẹ ti ẹjọ́ ẹ̀dákun à ń fura pé irọ́ fẹ́ máa jáde nínú ọ̀rọ̀ ẹ̀ ìntàyì náà fura pé irọ́ ni níbi ọ̀rọ̀ àwa náà fura sí ó ní Muyideen ní broda Káyọ̀dé kan àbí Káyìndé ni ìkànnì méjèèjì Káyọ̀dé ọ̀ Káyìndé ó ní broda ẹ̀ ló mímí kí ohun pé òun béèrè fún 5 million mo wá ní ohun yóò dọ́kọ́ mímí kí ohun rẹ̀ Muyideen wá ní ṣé mo mọ̀ wípé Ọlọ́run ò ní gbè lẹ́yìn alábòsí ipe òun búra lórúkọ Ọlọ́run pé wọ́n mímí kí ohun ni ẹ̀mí yóò sí mbẹ̀
agbèrè méjì ọ̀rọ̀ ẹ̀ èmi ìtọ́ dábàá ní kí n dúró lórí pé ó ní òun búra orúkọ ọlọ́run pé wọ́n mímí kí òun ẹ̀kọ́ ìsìlámù gẹ́gẹ́ ni pé tẹ́ ẹ bá rí yẹn báyìí tẹ́ ẹ bá rí báyìí tí ń sìn ká burú tẹ́ ẹ bá ní mo rí ọ tó bá dì náà ìpẹ́ ẹ̀rí òun ẹ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ẹ fílẹ̀ pẹ̀lú ọlọ́run ẹ̀kọ́ ìsìlámù nìyẹn èmi ọba yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá lápẹ̀lú tẹ́ ẹ bá bá yàn pàdé ní sìn pé ẹnìyẹn sàbúrú ẹ bá ń sàbúrú lọ́wọ́ ń jalè lọ́wọ́ ẹ bá mo rí ọtọ́ jíkìlì kàgbé ní sìn mo búra lórúkọ ọlọ́run èmi kọ́ wà láàyè mi kọ́ ẹ gbà bẹ́ẹ̀ torí pé ọlọ́run tó fi jẹ́rìí rọrùn ọtọ́ ẹ̀sà rẹ̀ gbà fún rẹ̀ anímú ìdí wọ́n mímí kí ohun rẹ̀ ó lóun búra lórúkọ ó ní sí ẹgbà wípé ọlọ́run ò ní wà lẹ́yìn alábùsí ẹ̀yin wá jáde wọ́n mímí kí rẹ̀ ẹ kọ̀ọ̀dá yín lójú indirectly ẹ sọ pé ṣéèkì wà jíjìn ní ẹ tíráì ẹ máa bẹ́ẹ̀ fà kúkú kà wọ́n gẹ́gẹ́ nìyẹn níbi àwọn ìwọ́n yìí tá fi rẹ̀ but ẹ yóò bá náà wà àtàlẹ́ ọ̀pọ̀ ẹ sábà ọ̀pọ̀ wà lálẹ́ pẹ̀lú but ìṣòro tẹ́ ń rè sẹ́ni àwọn onírú ẹ̀mí yẹn sẹ́ni gbogbo sẹ́ẹ̀rẹ́ táwọn bá rí pé sẹ́ẹ̀rẹ́ ni gbogbo ẹni tọ́lọ̀ ń bá lò ní ọ̀gẹ́gẹ́ famọ́lẹ́ yàrá kọ̀ọ̀pọ̀ dandan kọjá pé iṣẹ́ rẹ̀ àwọn òní ṣe kéèta àwọn tọ́lọ̀ ń bá lò lọ́gẹ̀gẹ̀ yẹn ibi wáyé tí ọjà wà ká máa wá bínú ẹ̀ ká máa wá ṣe nǹkan tí ó yẹ kí èsì tẹ́nìyẹn ṣe níṣẹ́ rẹ̀. ọ̀rọ̀ mú ìdí nìyí kálẹ̀ yìí náà lọ́wọ́ lò nípìnlẹ̀ lẹ́gbẹ́ lọ́wọ́ jáde ìjọ kàmọ́ bàbá ló jẹ́ pé ha irú ìsìlámù tó fẹ́ gbà yìí à ìsìlámù onífàájì làwọn eléyìí kò yàtọ̀ síbi tó ti ń bọ̀ ẹwà láyà ẹwà ń sọ wípé sẹ́kù ìdí nìyí kírun tẹ́lẹ̀ sọ́jà mùsùlùmí tẹ́lẹ̀ ẹ̀yin bá jọ́ọ̀jì rí tẹ́lẹ̀ àwa la interview rẹ̀ abẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ wípé mú ìdí kágbàlá Gabriel tó pàdé ẹ̀ sọ́ọ́ ti dìgbà kan lọ jọ́ọ̀jì rí kúrò lọ jọ́ọ̀jì rí sọ́ọ́ ti dìgbà kan gbé múrí kúrò gbé múrí àmọ́ tí kí Àgbàlá Gabriel tó pàdé ó ní gbogbo nǹkan tẹ̀yẹ̀ máa ń mu lòún mu òun fa gbó òun mu tí òun mu gbogbo nǹkan. ó ní táìmù ìgbà tó ń mu nǹkan yẹn ó ní kóun tó bẹ̀rẹ̀ sí mu nǹkan àwọn àfáà náà lọ́ọ́rẹ́ òun ó ní mùsùlùmí náà sì ni wọ́n bí òun ó ní Islam náà lòún sì nífẹ̀ẹ́ sí jù ó ní bọ̀tí ìgbà tóun ti mú nǹkan yẹn òun lẹ́sìn náà ó ní gbogbo ẹ̀sìn tí wọ́n bá pè ó sí kábà introduce ní sí lòun máa ṣe ń gbà yìí àdìsá náà sọ̀rọ̀ sọ̀rọ̀ náà ló sọ̀rọ̀ ń pa yìí àdìsá náà sọ̀rọ̀ pé èèyàn ní máa ṣe sìnà nígbà tí ń ṣe sìnà yẹn kọ́ jẹ́ mùmínì èèyàn ní mutí nígbà tí mutí yẹn kọ́ jẹ́ pé mùmínì ni kọ́ jẹ́ pé mùsùlùmí gidi ló máa jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run bẹ̀lẹ̀ mí ẹ̀ èèyàn ní bẹ̀rù Ọlọ́run kọ́ máa mutí èèyàn ní bẹ̀rù Ọlọ́run kọ́ máa kó ṣe sìnà àmọ́ àdúrà sọ pé tó bá ti wá sí wa burú yìí àyè wà kọ́ padà túbá padà sórí dáadáa mọ́ mú mọ́ ẹni yìí mutí gbogbo tẹ́lẹ̀ máa fi kú lónìí òun gẹ́gẹ́ sọ pé náà lòun ṣe tẹ́lẹ̀ wọ́n sọ pé òun ò ní wá chọ́ọ̀chì o tó wọ́n mọ̀ páyé mẹ́ kí ẹ̀yin lẹ sọ problem yìí náà from first place ó ní òun ò ní wá chọ́ọ̀chì tó wọ́n máa ń fagbó òun máa ń mutí o ẹ má lóun wọ́n wá o ẹ̀dẹ̀ ẹwọ́nà ẹwọ́ ọlọ́bẹ̀ kọ́dà tí bá ń sọ̀rọ̀ lónìí tí bá fi ń dáná bọ̀ yín lọ́rùn ẹ̀rí sẹ́sẹ̀ tán lára rẹ̀ ń bẹ́ẹ̀ ní sí òrẹ̀ pẹ́pọ́sẹ̀ torí pé ní tanórí rẹ̀ tó ń tẹ̀lé nìkan ń tajájà rẹ̀ lórí gósùn ṣe bí ẹni àwọn tí ń tajájà pọ̀ ǹdọ́ yẹn wáyé tí Àgbàlá Gabriel kò pọ́ǹtì ẹ̀ lóní tọ́jẹ́ pọ̀ ló pọ́ǹtì ìgbà tí wọ́n wá gba owó fún jọta wáyé tí wọ́n gba owó tó tó báyẹn tí wọ́n láwọn kọ́lé wáyé tẹ́ni tẹ́ ẹ gba owó fún òní fírídọ́ọ̀mù láti gbà yẹn débi kó ní account number fún rẹ̀ wáyé tó jásí pé ìgbà tí wọ́n bọ́ sọ́wọ́ tàwa ta bẹ̀rẹ̀ sí communicate wáyé tó jásí pé the first thing takọ́kọ́ ṣe ni pé nígbà táwọn yẹn bá dìde láti fún 1 naira 1,000 ó gbọ́dọ̀ ní account number tiẹ̀ personal lọ́wọ́ fún account. Account kí la wá fi pèlè account ìtumọ̀ ẹni pé
ẹnìkan kan ò ní lọ sọ pé owó kan àwọn sasa kan ti anybody àwọn sáyìn ẹ̀yin lẹ gbowó rẹ̀ àwọn fún yín ní 100,000 gẹ́gẹ́ fún account number ẹni tó bá mọ̀ pé ó ní 1 naira tó ń fẹ́ fún wá ìtọ́jú já sí pé ìgbà tí wọ́n gbọ́ owó tó tó bá yẹn ṣe bí ibi tẹ́ ti pàdé rẹ̀ àdúgbò tẹ́ ti pàdé rẹ̀ tó ti ta chájà yẹn ló yẹ kẹ́ béèrè kódà pé ọjà yẹn máa mú fún bẹ́ẹ̀ ibẹ̀ náà ló yẹ kẹ́ síbọ̀kù sí fún ibi tó ń gẹ́gẹ́ nígbàgbọ́ pé ọjà owó ti máa yá òun ni wúrò tẹ́ ti kọ́kọ́ pàdé ẹ̀ for the first place wá ìtẹ́ gbóró rẹ̀ tán tó jẹ́ pé ibi tó tẹ̀yìn lọ́rùn lẹ́kọ́ sọ́ọ̀bù sí fún wá ìtọ́jú já sí pé ìgbà tẹ́ forúkọ rẹ̀ gbowó tán ibi tó but àwọn ọ̀rọ̀ yìí àwa fi ilẹ̀ tó dé tá a bá ń pè yí ní tá a bá ń jáde gbogbo gbà tá a ṣe ẹ̀rá burú tẹ́lẹ̀ yìí ṣe fún ní ẹwòye sí ẹni yìí ò ṣe dáa tó ẹni yìí ṣe mistake báwa náà ṣe lè ṣe mistake rú ẹ̀. ẹni wá ní òun ò ní freedom ok fún rẹ̀ kìí ṣe báwa mùsùlùmí kankan la wọnú ọgbà kankan lọ láti lọ lè wọ jáde ẹni tó náà pàdé ẹni tó kọ́kọ́ pàdé ẹ̀ ọlámìyàn dáadáa náà yìí pé tí gbèsè ayé ẹ̀ bá rọrùn ó ló lè gbẹgbẹ pé àmọ́ tó bá ti wá sáwọn mistake kan kò túmọ̀ sí pé kò sóore fún gẹ́gẹ́ bọ́ ọmọkùnrin náà ṣe fìdí ọmọ náà pé ọlọ́run ló ní sábà bí nínú ìgbésí ayé òun tí mọ́ òun tí mọ́ òun ọ̀fagbó mọ́ òun. Kí la tó fẹ́ kọ́ lọ́wọ́ sí? Kí la tó fẹ́ sí? Sẹ́ni tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yéèsì bí nípa pọ́tọ́ gbà sílám kọ̀ gbà sílám. Ẹ̀yin tẹ́ wọlé máa àtàkì wa àwọn àbá àtúná dá sí. Sáwà yín kò sí olúmi ò tí ó bá yín tẹ́ sọ̀rọ̀ ìgéṣì wa mí tí ìrìn ẹ̀ka tó ní ìtumọ̀ nínú gbogbo yín. Tọ́jú gbogbo yín tẹ́lẹ̀ wèrè làwọn kà yín tẹ́lẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ pé ìsìlámù àwa ní ọ̀dọ́ra wa yín tẹ́lẹ̀ náà. Báwo làwa ṣe fẹ́ ṣe nǹkan kan tó máa ní ìtumọ̀ sí yín? Tókè ẹ̀yin ti gbà yí pé ẹ̀yin rí àwa gẹ́gẹ́ bí kí ni wọ́n lè lò kí ni wọ́n lè lò fún wọn. Àwọn ọmọ ojú rẹ̀ ni wọ́n fọ̀rọ̀ rẹ̀ tírẹ́ǹdì ni ṣé ọ̀rọ̀ tó báyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí bá bọ́ sí lọ́wọ́ ṣé ojú bá pàlẹ́ máa jáde tẹ́lẹ̀ bíbù report tọ̀ mú ìdíyìn kí ní ká tó pè fún àwọn oní ìgbẹ́ka tá àwọn bẹ̀. Lórí ẹja sí pé níjọ́ kìíní àná tí ọmọ yìí ti kọ́kọ́ mú wọn bí ọ̀dọ̀ ṣẹ́kọ̀wá ìdígini pẹ́tọ̀ Ìbàdàn lẹ́wà ẹ máa bá wa mójútó wọn níjọ́ náà ni a fi kálímà sàádà sí lẹ́nu àìntàfíù rẹ̀ adíóyè pé mùsùlùmí ọmọ ilé òun ṣe kankan rí tẹ́lẹ̀ àmọ́gbà tó ń padà dípò ń bára ń chọ́ọ̀chì tó dípò ń mú nǹkan lọ́sàn-án lèrò chọ́ọ̀chì ọmọ ìwá ní àmọ́ torí brọ́dà náà ní brọ́dà torí pé sọ ọmọ bíbí inú wa wọ́n jẹ́ tó ti lé 40 years tọ̀ brọ́dà mú ìdí nìyí wá ní ọ̀dà ó ní aláàjì mo ní náà ó ní sẹ́wọ̀n ní pé Ọlọ́run fẹ́ kó wọn tó padà sínú Islam lọ́jẹ́ kí n tọ́ sẹ́lẹ̀sẹ́lẹ̀ tọ̀ èèyàn tó sọ báyẹn èèyàn yóò wáyé èèyàn ojú rẹ̀ ìran rẹ̀ èèyàn yóò fi dùsù yín kó fi dùsù wà ṣèpọ́nà wọ́n sọ wá lẹ́sẹ̀ sóòlà wá sóre fún ni sóòlà wá gbìyànjú fún ni àwọn tí wọ́n gbìyànjú lórí ẹ̀ tí wọ́n lè tí ìkàkẹ́ látara mú ìdílé báwọn fẹ́ àwọn fẹ́ gé ní pé kó fi sẹ̀sẹ̀ fáwọn ní ojú rẹ̀ ìran rẹ̀ ẹ̀fọ́ ojú yín lẹ̀ ní kọ́nà bí èèyàn kọ́nà lọ́wọ́ bá rí. níjọ́ta pé kálímà sàádà sí lẹ́nu yẹn kìí sọ̀rọ̀ ayé kìí sọ̀rọ̀ táwa sọ di bàbá sọ di kọ́mọ ní òjẹ́ ká gbé sódà fẹ́fẹ́ pé mú ìdílé ti gbà sílámù àdákẹ́ èyí tí mo lè give report lórí ẹ̀nà pé mo ti lọ rí màmá ẹ̀ o màmá ẹ̀ ti ṣàdúrà fún o tọ̀ torí pé èyí tí màmá ìkọ́kọ́ màmá tí wọ́n rán mi sí wọn ni pé kí n wá mú ìdílé rí kí n yẹri pé mo mú lọ́dọ̀ màmá rẹ̀ kí màmá yọ ṣàdúrà fún ṣèbíjọ́ tó di grace màmá rẹ̀ gbogbo yín lẹ́rí lórí mídíà náà lẹ́tírì ìgbà tí màmá rẹ̀ wá tó padà ṣàdúrà fún ara àwọn mẹ́ta tó kọ́mẹ́ǹtì àjọjá sí pé tí ìyá yẹn bá rówó kò ní ṣàdúrà fún ọmọ rẹ̀ sí ìyá rẹ̀ ọ̀rí bí tí ìyá ò ti ṣépè lọ́mọ rẹ̀ rí. but màmá wa yẹn ní iṣẹ́ tí wọ́n rán mi ni mo jẹ́ wọ́n rán wa ṣẹ́ adíṣẹ́ àwọn náà ọ̀rẹ́ mi láti dá sọ̀rọ̀ yìí tó báyìí tẹ́lẹ̀ àwọn èèyàn kẹ́lẹ́ ni wọ́n pè abẹ́rẹ́ dìde sọ̀rọ̀ wọn yìí ìyá tó abẹ́rẹ́ dìde sí mú ìdí ni wọ́n pè àwọn ẹ̀sìn ṣe mùsùlùmí adàbú tẹ́lẹ̀ táwọn yọ àwọn èèyàn kọ́ ló sáwọn pé gèbè lélẹ́yìí gèbè táwọn bá ti kọ́kọ́
bókù yẹn pé sẹ́ mùsùlùmí ni mùsùlùmí gbọ́dọ̀ wọn ṣe sọ́nù dáadáa sọ́mọ yẹ mùsùlùmí ni àwọn nígbà tá ṣe gbogbo ní bíbí àṣẹ káfíìn làwọn gbé wọn tẹ́lẹ̀ táwọn kan náà bá wá jáde lónìí tó máa ń ọ̀pọ̀ sẹ́yìn àwọn àbá kan jáde tí ọ̀rọ̀ rẹ̀ náà fi èèyàn bí fídíò rẹ̀ tí mo ṣe láti gbà tí mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mọ́ ìdí ṣe fídíò rẹ̀ yẹn lórí tó àwọn fídíò mi tí mo ti ṣe tẹ́lẹ̀ kó tó kọ̀rọ̀ rẹ̀ àwa gbé ọ̀rọ̀ yẹn sórí afẹ́fẹ́ ọwọ́ àfi díjọ́ ọdún tọmọkùnrin yìí tí brọ́dà yìí wá lọ láti kíìdì ibi tó ti ń sàrọ̀ lálọ́ tó àwọn yẹn ti mọ̀ ẹ̀jẹ̀ mú ìdílé fún rẹ̀ òde dáre ní gbogbo àdàmọ́ bí ṣe bá yín sọ̀rọ̀ tó ó ń bọ̀ ọmọ rẹ̀ kò mọ̀ tá for now wọ́n ajá kì mú ìdí wọ́n ajá kì ẹ̀ ok ìgbà tá a gbọ́ pé mú ìdí nìyí ẹni tó ń pàdé rẹ̀ níbi títí kájájà ní the first place ṣé òun ajáke ṣe bí mo ìdí ló bẹ̀rẹ̀ ok ìgbà tẹ́ ẹni wọ́n ajáke ni wọ́n ti ajáke sí káfíìlì àkọ́mọ́ lọ tọ́ọ̀tì lọ́nu ẹ̀yin mùsùlùmí mọ̀ ń retí sí káfíìlì àkọ́mọ́ lọ tọ́ọ̀tì mo ìdí nìyí náà káyìn ó tó máa jáde ká tó máa sọ̀rọ̀ àwọn gẹ́gẹ́ sọ̀rọ̀ kan lábẹ́lẹ̀ yìí pé ó sọ àwọn ọ̀rọ̀ kan gbà tí ó wà pẹ̀lú ṣékùn àdígẹ́ ni pé òun ṣe kírísítẹ́nì òun mọ̀ pé mùsùlùmí kankan ò ní ṣe irun tí pásítọ̀ yìí ṣe fún mo ní ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yìí pé mùsùlùmí kan ò ní ṣe irun tí Àgbàlá Gabriel ṣe fún ọ mùsùlùmí lè ẹgbẹ́ kílẹ̀ mùsùlùmí wọ́n lè ṣe tó burú jù yìí tí Àgbàlá Gabriel ṣe fún ọ ìgbà wàá gbé kò yé náà ni sẹ́ni gbogbo tẹ́yìn náà lè máa fíù níbi ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀rọ̀ yìí kàn lọ tó àwa náà mọ̀ àmọ́ nítorí pé ẹ̀yin náà ń wá ọ̀nà kan sí kejì ẹ fẹ́ fọ́sà ọ̀tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ bìlọ́ọ̀gì sọ́dọ̀ àwọn o torí ẹ ń wójú rẹ wọn ẹ fẹ́ bàjẹ́ lọ́wọ́ wọn ìdáwà fíù yẹn lẹ́yìn náà máa fíù pẹ̀lú àwọn báwọn náà ṣe ní pé ọmọkùnrin yìí ó ní bá wọn kàtì ìgbéyàwó ọ̀nà bó wà lórí tiẹ̀ ó wà níbi báwọn ṣe internet fẹ́ ní ṣe pé tó orí yìí burú níbi pé káàrí ìṣẹ̀kọ́ ọmọ tó ti padà káwọn pásítọ̀ tẹ́ẹ̀fẹ́sẹ̀ bóyá àwọn bloggers lẹ́ ń bẹ̀rù lẹ́fẹ́ kí wọ́n gbé ọ̀rọ̀ yìí kẹ́bàbà yìí ló kọjẹ́ bóyá àwọn pásítọ̀ yìí lẹ́fẹ́ wọ́n ṣe ẹ̀yin mùsàáyín sẹ́rí ọ̀rọ̀ yìí ṣe má bàbá mùsùlùmí ló kọjẹ́ o wàláì ẹwà sọ̀rọ̀ ẹwà fífọ̀ sílá tàbí yín sẹ́ ẹ sọ̀rọ̀ fífọ̀ sílá tàbí yín sẹ́ kí lẹ mọ́ ń pàyà ẹwà lè dábà ìntàfíù tí ṣe kàkíkì ní ṣe fún ẹ̀kọ̀ ẹ̀ká ìntàfíù rẹ̀ mọ́ kí ló bí ìntàfíù ṣe bí bàbá tọ́lọ olóòtú ló gbé nápa ẹ̀rọ wípé wọ́n fẹ́ fún ní 5 million náà fi ní kọ́gbà sílá wọ́n ní wọ́n fẹ́ ràn lọ ájì wọ́n ní wọ́n fẹ́ fẹ́ ìyàwó fún wọ́n ní wọ́n fẹ́ kọ́lé fún tọ́ ẹ̀kẹ́ yọ wá kọjú tàbá kọ́ lóòtú pé àbí táwọn gbé rọ́rùn yìí sí irú ìjẹ́ mùsùlùmí ti wá ẹ̀rọ pé àwọn ọmọ ọmọ ẹ̀dá ṣe ẹ̀rí ọgbà owó rẹ̀ sẹ́ẹ̀dì gẹ́gẹ́ ní 5 million tí wọ́n lè gbé fún yẹn ọ̀rọ̀ ẹ̀sìn wọn ní jẹ́ yín lógún ẹ̀rọ wọn bẹ́sẹ̀ máa tẹ̀sẹ̀ kọ́sẹ̀ táwọn yóò dábí àwọn peacemaker òfò man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut níbi tọ́rọ̀ dé tẹ́ ẹ̀ bá ti máa kankan pa ẹgbẹ́ nu yín dákẹ́ ẹnì kan kò bẹ̀yìn sẹ́ ọgbà sílámù ẹnu wa kọ́lẹ̀ ti kọ́kọ́ bọ̀ àwọn tí wọ́n interview rẹ̀ tí wọ́n rìkọ́dù ẹ̀ níjọ́ tí ń sàrọ̀ lánàá àwọn ni wọ́n pósè èmi àti ṣéèkì àkíkè ní ọ̀pọ̀ àwọn tí wọ́n pósè ẹ̀ lónìí ìgbà tó ti rá pósè ẹ̀ ó ti di mùsùlùmí o wọ́n ti di mùsùlùmí yẹn gbàgbọ́ kọ́lọ̀ olóòtú bá jáde lé lórí pétọ̀ ẹsẹ̀ ya gbàgbọ́ kọ́lọ̀ olóòtú bá jáde lé lórí wípé mú ìdí nìyí o wọ́n ló ti gbà sílámù o àwọn mùsùlùmí nìsín ayé ká máa fi owó gbága ká máa fi gbága pẹ̀lú owó nìyẹn
ẹ wo ṣéèkì wa Àjígèrè níbi interview wọn pẹ̀lú Muyideen níjọ́ Friday wọ́n tún sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní àwa mùsùlùmí ọ̀bẹ anybody tí a ka owó torí pé lódodo la gbà pé mùsùlùmí ní owó lódodo àmọ́ ìjẹ́ mùsùlùmí máa ń náwó báwọn kírísítànì ṣe máa ń ná mùsùlùmí lè náwó sẹ́sẹ̀ tó àwọn kírísítànì mùsùlùmí ọ̀nà wọ́n fídíò kátà wò láàrọ̀ ọmọkùnrin mùsùlùmí kan ọwá interview àgbẹ̀ kíni kan ọkùnrin tí máa ń ṣe bí kọ́mẹ́dì ti jẹ́ tó lọ́wọ́ lẹ́sìn ọmọkùnrin kan tí máa ń sọ̀rọ̀ tó náà máa ń sọ̀rọ̀ ọlọ́gbọ́n gbà mí yìí ọba àgbáyé àbí nǹkan ọwá ní òun fẹ́ béèrè kan lọ́wọ́ rẹ̀ tó bá fi lè fún òní correct answer ó máa fún 10 million ní wọ́n béèrè bá kí ló dé tí Ọlọ́run fi jẹ́ kí gbogbo wa jẹ́ ọ̀kan ṣoṣo ọba àgbáyé yẹn náà wá ní ọba Solomon Kùránì báwo ni wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run ni ẹ̀tọ́ wá nínú Kùránì náà ló ti gbà pọ̀rọ̀ Ọlọ́run ni ṣé wọ́n lè gbà ọ́ láàyè ní kóòtù kí ọmọ àlọ́ jẹ́rìí ẹ̀ báwo ló ṣe jẹ́ wọ́n ti pé Kùránì náà ló tún fìdí ẹ̀ mọ́lẹ̀ pọ̀rọ̀ Ọlọ́run ni. sọ́nà wà pẹ̀kẹ́ báwo ni wọ́n ṣe gbà yí pé ẹnìkan dé Ọ̀rúnmìlà tí wọ́n fi gbà pé òjí sí Ọlọ́run ní pé Ọ̀rúnmìlà ṣèbí Yorùbá ló gbà pé báwo ni tó jẹ́ sí pé ìran àbí lágbàáyé òun ní bá wa gbà wọlé pé Ọ̀rúnmìlà òjí sí Ọlọ́run ni tó jẹ́ sí àwọn Yorùbá tá a dá Ọ̀rúnmìlà wà ní kálámà pé òjí sí Ọlọ́run ni lẹ́yìn tẹ́ gbà pé òjí sí Ọlọ́run ni sẹ́kù èèyàn làwọn máa sí ẹ̀yin dàgbà pé ní Ṣàngó òjí sí Ọlọ́run ni Ògún òjí sí làwọn náà tábàbí lè pé ǹjẹ́ ẹ lè bí Fúlàní wípé ẹnìkan jẹ́ Ṣàngó òjí sí Ọlọ́run tó ń kó ọ̀pẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lábí àwọn ọ̀nà míì wá ìtawà tẹ́yìn fi gbà bẹ́ẹ̀ ó wá lóun promise ní 10 million ìjà tí dínkù tí Àgbàlá Gabriel bá àbí ọba Solomon yẹn bá tó bá sọ correct answer tó bá fún ní 10 million ọ wà nìkan náà ìgbà tí èèyàn fi ìsìlámù lẹ̀ tó fẹ́ fún Àgbàlá ọba Solomon ní 10 million mùsùlùmí ò lè yí tó máa tó dóhùn mùsùlùmí kan fẹ́ bòyá ní 10 million kí lọ sẹ́kọ̀ àwọn ẹ̀dá wọ́n sẹ́sì àbíkẹ́ bá sóògùn fún wọn tó mú bá jẹ́ àbá kọ́ńtàtì ti bọ́ sí mo lè fẹ́ kọ́lé sí wọ́n ẹ̀dá máa fi mú fẹ́ tọ̀ àmọ́tẹ́ bá bú ọsẹ fún wọn ọsẹ lẹ́yẹlé ìrírí ọká tó bá jẹ́ àbá wọ́n ti pè ní kọ́ńtàtì ti mo ti win election tọ̀ ilé kí wọ́n ní mo fẹ́ renovate ibẹ̀ ni wọ́n mọ̀ náwó òlú èmi àti yín sí ẹni tá a yàn ní ọ̀nàrẹ́bù ẹni tá a yàn lọ áùsì ẹni tá a yàn ní sẹ́nẹ́tọ̀ ẹni tá a yàn ní gọ́fúnà tó bá ti lẹ́nìkan tí ń sóògùn fún tí ń ṣàdúrà fún tó bá fi lè win election ibẹ̀ ni wọ́n dàgbù owó òlú ipò ní ọmọ fi finance náà máa rà ọmọ kàyọ́ máa rà ọmọ múra ni àṣàgbákò lóbi jọjá sí pé àwa kàwọn olóògùn àwọn táwọn sóògùn wọn yọnu ayé asínà ọ̀la ògùn fẹ́ ẹ bá mi ṣe mọ̀ pẹ́ká yọ̀ bá tèmi eléri ibú ni wọ́n àkọ́bá tí wọ́n ń ṣe fún aráàlú wà láìpò kéré kẹwàá jáde kẹwàá wá sọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ ti di ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ ti wà lọ́wọ́ ṣéèkì àdídé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ti wà lọ́wọ́ mi àbí ókè kẹwàá yìí kankan tẹ́ ẹ ti mọ̀ pé mí ìdí nìyí bó yóò fẹ́ fi parọ́ kẹ́yìn wá pè àwọn pé ọ̀rọ̀ báyìí o àfúrá pé irọ́ ń bẹ bí ọ̀rọ̀ yìí ṣe àbàkálùkọ́ náà àjọ ń ṣe é wáyé tẹ́ fi wá jáde tẹ́ wá ń blame ẹ̀ wá ń di ẹ̀rù lé lórí pé kọ́mọ́sọ̀rọ̀ ń pa Àgbàlá Gabriel mọ́ wáyé tẹ́ yóò fi lé sọ fún àwọn blọ́gà tí wọ́n ń bú òun tí wọ́n ń lálà sí ẹ̀ pé àwọn ọ̀gbọ̀dọ̀ sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ ẹ ti máa bẹ́ẹ̀ lè sọ táwọn blọ́gà tábà hàn lù yín wọn ẹ bẹ́ẹ̀ náà kẹ́ kú láyé àmọ́ ẹ̀ kú lábẹ́ wọlọ́ man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut níbi tọ́rọ̀ mú ìdí nìdí tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ní fat lọ́wọ́ ẹ̀ mú dódó ẹ̀ má dá sí wọ́n ní wọ́n mímí kí ohun ni adẹ̀bílẹ̀ rẹ̀ ó ní wà láàyè olóńgbòrà lórúkọ ọlọ́run pé sí mọ̀ ọlọ́run sílẹ̀ yà lábòsí a ní máa di ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel
bọ́ọ̀ parọ́ mọ́ in tó fi mistake rẹ̀ clear sẹ́ni tó bá ẹni tó rí ẹ̀ bá pé pé mistake ẹni yìí ni tó bá parọ́ mọ́ ìyẹn ò túmọ̀ sí pé mistake rẹ̀ ò clear kọ́ tó máa wá má parọ́ mọ́ ó wà lẹ́wọ̀n parọ́ mọ́ táyì bá wá rí pé ó ń dìfẹ́ mu ẹ̀gẹ́ pé ó padà tún wú Àgbàlá Gabriel ṣèbí Àgbàlá Gabriel lórí ló gbèlú Àgbàlá láti tọ́jú tí wá jáde òun náà adéjásí pé tí ọba ti wá sinmi máa bàyàn ló kọjá máa búyàn ní sinà ajẹ́ pé nínú sátá Àgbàlá Gabriel lórí ṣe lára rẹ̀ tí ò tí rí ṣe mu àbí ọ̀sẹ̀ kéde olódọ́dọ̀ tí wá lẹ́sẹ̀ ṣé ọ̀sẹ̀ méjì náà làwọ́ ti ẹ wá ń sàbòsí ẹ wá ń tẹsẹ̀ mọ́sẹ̀ ẹ wá nípa ẹ ọlọ́run àwọn ọ̀bẹ̀yìn tẹ bá wá dá sí náà talọ́ba tọrọ ọlọ́wọ́ yìí talọ́ ní kẹ́bọ̀ mọ́ talọ́ ní kẹ́bọ̀ ẹfẹ́ mú wa sí sọ́ni la'natullahi ala al-kadhibin wọ́n bí yẹn sínú Islam kò fìgbà kan lọ chọ́ọ̀chì rí tẹ́lẹ̀ kò fìgbà kan gbégún rí tẹ́lẹ̀ sẹ́ni lẹ́bùn dáwà lẹ́yìn kò sí ìtọ́ka wá pẹ̀lú kọ́dà kọ́jẹ́ pé chọ́ọ̀chì lè lọ tẹ́lẹ̀ kéèké ṣe mùsùlùmí ẹ̀ta àbá ní tabarùkà lè ràn lọ́wọ́ ìwọ̀n bá tabarùkà lè ṣe nínú ọ̀rọ̀ àbá máa ṣe sí ẹ̀ta wọ́n sọ fún pé sí pọ̀ ní sẹ́gbẹ́ ọgbọ̀rọ̀ jẹ́ mùsùlùmí tó láti òun gẹ́gẹ́ sọ síta pé wà ó lẹ́nì kankan ò gbé òun sí pọ̀ ní sẹ́gbẹ́ kan o òun ò sí kọ́sọ́dì ẹni bọ́ọ̀dì o òun ní freedom òun kí lẹ fẹ́ ká tún ṣe kọ́ra ẹni tí kì bá ṣe mùsùlùmí nílẹ̀ Yorùbá tẹ́ bá jẹ́ ní eré tí wọ́n bí ọ nílé eré tí wọ́n náà sì ń bẹ náà ronú kọ̀yẹ́kẹ́ rìpọ́ọ̀tì wa ẹni ìtẹ́lẹ̀ mùsùlùmí náà ní tábà sọ́ọ́dì mùsùlùmí padà kálukú ní freedom but ìyẹn ò túmọ̀ sí pé kẹ́ ẹ má jà fẹ́ tọ̀ rẹ̀ ìtẹ́lẹ̀ yìí bá fi ṣe jàmbá fún un tó náà bá fi ṣe mistake kẹ́kẹ́ sọ́ba mistake ti mú ìdí nìyí mistake tẹ̀lé náà ni àmọ́ àwọn mùsùlùmí adimisọ́lọ́rẹ́ ni mú ìdí ni kíní kan tó olóòlò Àgbàlá fún rẹ̀ ṣèbí fúnra yín lẹ́ni mọ́sọ̀ tó ọlọ́ba yìí for the first time ṣe bí ń tajà rẹ̀ ń tajà ní go-slow lẹ pàdé ẹ̀ nígbà tẹ̀sí bá pàdé yìí kìí sọ nìkan ní tajà ní go-slow wáyé tẹ́ẹ̀kọ̀ fún tẹ̀lú mi ìjọ yẹn tọ́já sí pé òun ní tájẹ́ títí òun náà lẹ́ ń sọ níjọ yẹn wípé ẹ má dùn wọn wá jọ́ọ̀jì ó tún wá ń bèèrè pé sẹ́ẹ̀kà tó sì sí lábẹ́ ọ̀rọ̀ yìí sá ẹ lọ wo fídíò yẹn ó ní sẹ́ẹ̀kà tó sì sí lábẹ́ ọ̀rọ̀ ẹ wá dúró pé ẹ̀yìn nígbà tó táyé rẹ̀ ṣe tán ọ̀fìbí sọ́rọ̀ orin pẹ̀lú ògùn Ọlọ́run ọba tó dá ayé tó dán irú orin bẹ́ẹ̀ lọ́wọ́ jẹ́kẹ́ yìí lọ́wọ́ ṣe nílẹ̀ àgbákò fún yín àtọmọ yín. wáyé tẹ bá fẹ́ sọ̀rọ̀ fún yẹn wáyé tẹ́ yóò bẹ̀rẹ̀ bí táwọn aláti bẹ̀rẹ̀ pé kọ́ lọ́wọ́ account process account number rẹ̀ lọ lọ́wọ́ kó lọ sí BVN láti pé kí BVN number bá jáde káàdì mi bá ń sọ̀rọ̀ ń sì pé àwọn àbá yẹn wọ́n fẹ́ tani bọ̀rọ̀ mú ìdílé trend wọ́n fẹ́ fi trend ni wọ́n fẹ́ bọ̀rọ̀ mú ìdílé owó kọ́ ni wọ́n fẹ́ fi sẹ́kà yọ̀ bá ṣe sẹ́kà wọ́n máa ṣe é sẹ́kà gbogbo wọn lórí ikú ni sẹ́kà wọ́n kọ́ bá ṣe bẹ́ẹ̀ nìkan náà ni ó ṣe ok ẹ̀ tó máa ń sọ wọ́n fẹ́ bọ̀rọ̀ mú ìdílé wọ́n fẹ́ fi owó kọ́ ni wọ́n fẹ́ fi trend ni wọ́n fẹ́ fi ṣe kéde kan ni adákẹ́ mi yẹn ẹnìkan tó ń fèsì torí pé àwọn ń ṣe tí wọ́n bẹ̀rẹ̀ kíláàsì ọlọ́ọ̀lá wọn ń ṣe é fún bí mo ìdí nìbá mo fi ọba tó lẹ́nu ìgbẹ́ búra tí mo ìdí nìbá lòun ṣe ìsìláàmù wọn lónìí wà gbogbo tó lọ́ọ̀ bá fún mi lágbára bá fi sọ̀kọ́ jẹ máa wọ́n tọ́ọ̀tì alẹ́ ilé ayàbí yá bẹ̀rẹ̀ la sí máa wá sóore fún nítorí pé kò ṣe ìsìláàmù mọ́ yẹn sọ́nà wà ní mọ̀nà tí wọ́n gbà sí mi lẹ́sẹ̀ ni but ok ìrún wa wá di méjì àǹfààní táyé abẹ́dúndò lókè ọlọ́run nígbà tẹ́ ti sọ pé ẹ̀yin lẹ gbé kú ní street ẹ̀yin lẹ gbé kú lójú ọ̀nà níbi tí ti ń ta chájà ẹ̀ wá ní torí pé ìdáǹsá ẹ má bí kílẹ̀ ẹ má gbowó fún wáyé táyé òbí sọ fún Àgbàlá Gabriel níjọ́ kìíní àrẹ pé wáyé tó ní lọ gbowó fún tábí àwọn ọmọ àpò fẹ́ sànú yẹn òun náà ẹ̀kọ́ sànú ẹ̀ náà ẹ̀yin tẹ́ àtàkì wáyé ní sí pé ẹjọ́ gbà sílám ọlọ́ni máa sínà fún yàn gbọ́dọ̀ bá kó owó máa tí bá ń ṣe sílámù rẹ̀ lọ ọlọ́wọ́n sọ ọdún lówó òun náà lè lówó fún rẹ̀ bẹ́ẹ̀ ni wáyé tẹ́yìn tẹ́yìn jẹ́ mùsùlùmí tẹ́yìn náà bá ní ìdìrànlọ́wọ́ wáyé tẹ́yìn fi ń bọ́ sórí Facebook pé ẹ̀yin fẹ́ ra laptop káwọn yẹn bá yín contribute ọlọ́wọ́ kẹ́ ẹ̀yin olórí ikú débi pé ẹ̀yin ò lè ra laptop fúnra yín táwọn ọ̀nà alẹ́
والتقوى ولا تهونوا على الإثم والعدوان. Chájà rẹ̀ jọ́ kìíní àná tí ń tà ẹrù tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ bó ló wà ṣebọ́n ló ní. Ẹrù tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ jọ́ kìíní àná bó ló wà. Tí wọ́n sọ fún ipá bíríkì ni wọ́n ti bá tí ń fa gbójọ́ náà ṣebí orí street ni wọ́n ti bá lẹ́sìpẹ́sì ni wọ́n ti bá. Express lẹ ti bá ok ẹ sì bá ẹ ti gba owó fún pé ẹ fẹ́ kọ́lé fún ẹni tẹ́ fẹ́ kọ́lé fún ní freedom ẹ gbọ́dọ̀ béèrè pé mo lọ fẹ́ kábọ̀ kọ́ sí ẹ̀kejì ní pé for the first time ṣé ilé ni ọ̀rọ̀ mú ìdílé kan nígbà àkọ́kọ́ gẹ́gẹ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan lé náà kẹ́ ẹ máa sọ létí pé mo lọ fẹ́ kọ́lé fún ìdílé káwá gan sọ pé a fẹ́ kọ́lé fún ìdílé sí ajẹ́pẹ́ eré wọ òpé nìyí torí pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀kan lé kọ́ ló establish business fún rẹ̀ òun náà lè generate owó òun náà lè kọ́lé fún rẹ̀. Ẹ̀yin wá wá ìtàbílẹ̀ máa gbowó fún sẹ́kọ̀ lọ́wọ́ ni sẹ́kọ̀ lápá ni ẹ̀yin ọ̀lápá lẹ́yìn fi ń tọrọ bára lórí Facebook. Ṣé ẹ̀yin ọ̀lápá ẹ̀yin ọlọ́wọ̀ kẹ́ ẹ̀yin owó rí ikú débi pé ẹ̀yin ò lè rówó finance ara yín. Ìyá mi mo ọ̀rọ̀ rọ́bà bẹ́ẹ̀ ni mà sẹ́mọ̀ wọ́n wá sí ìjọba ìpín yìí ẹ má gbowó fún mọ́ ẹ filẹ̀ ẹjọ́ lọ ó ní ọlápá ẹjọ́ kọ́ lọ ṣiṣẹ́ wáì tẹ́yìn ọ̀sọ́ fágbà là for the first place nígbà kọ́kọ́ pàdé ẹ̀ pé kọ́ má gbowó fún ọlápá kó jọ́ mọ́ ṣiṣẹ́ rẹ̀ lọ. Tẹ́ ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ rẹ̀ mo rọ̀ yín ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọ̀bẹ ní bọ́ọ̀dì kẹ́ bá wa dá sí kẹ́ mẹ́ wàá rẹ̀ lẹ́yìn ojúfẹ́ tì wọ́n bọ́ọ̀ bá gbé gan lórí péjì ẹ̀gàn tí ìta ló bí ọ̀sẹ̀ bọ́ọ̀dì sẹ́wọ̀n bí ọ̀pẹ́ kọ́ bá gbé gan ní èbí ọ́ mi kò sì pẹ́ dandan kọ́ rí sísìn tẹ́lẹ̀ bá rí sísìn lọ́rọ̀ because ìwọ́n kọ́ ni mo ṣiṣẹ́ fún ṣé mo bá pàmísọ̀ lọ́wọ́ ìtẹ̀kí tó mẹ́jẹ́ mùsùlùmí wà láti bá sẹ́sì láàmù mi gan tó bá jẹ́ pé irú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín gan bá sọ pé àgbà àbá àbọ̀lọ̀ sọ ìbẹ̀rù àwọn èèyàn yìí gan tẹ́lẹ̀ mi bá gbà mí mùsùlùmí gan mo gbọ́dọ̀ yẹra mi wò ṣé ìwọ gangan jẹ́ mùsùlùmí gan ó ní ìtumọ̀ kí wọ́n tó máa sọ pé wà á jásẹ̀ ìrìn jẹ́ mùsùlùmí. Nípìnlẹ̀ torí pé ẹ ti kánná sí kí ni wọ́n kánná sí wọ́n ti kán lóhùn tẹ́ ẹ bá ti fẹ́ dá sí tẹ́ ẹ bá ti mọ̀nà tẹ́ gbà wọlé débi pé máa wá dámú ìdínà lẹ́bi ẹ̀ máa wá sàbòsí rẹ̀ wàláhì ní dákẹ́ fún yín wàláhì torí pé ìṣòro ayé rẹ̀ kò lọ bẹ́ẹ̀ ní bọ́ọ̀dì níjọ́ àkọ́kọ́ ẹ̀yin lẹ́rí ní síìtì lẹ́ pé nísìnyí àwọn tá a dá sí náà nísìnyí mú ìdí ní òpè wa àwa la ṣe fídíò èmi náà pásítọ̀ yìí ò tájẹ́ẹ̀tì rẹ̀ ní pé ìjọ tó ti rí lóòtù bàbá ìjọ ti tún lékún mo ní mistake tó ṣe nìyẹn wọ́n yẹ kó sọ lékún kọ́jọ́ bá tiẹ̀ lọ ni gbogbo àwọn làṣẹ pé gbogbo ẹni tó bá fún lọ́kọ́ ìdí ara ẹni náà lè yọ ọmọ orogún sí mo ṣe fídíò yẹn tẹ́lẹ̀ yá wa káwá pé wípé kí n wá ọmọ yìí rí nítorí nípa tẹ́wọ́gbà náà nìyẹn tí ìyẹn ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ sáwọn ará kírẹ́tì abẹ́ yóò bá ọ̀rọ̀ etí ìyá wa yìí náwó sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dá sí àwọn náà náwó sí ni èmi náà náwó sí ni táwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn sẹ́fún lè la kẹ máa tún jáde kẹ máa ṣe fídíò kẹ máa ṣe gbàtọ́ pé àwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ orí tiwa náà pé bọ́ọ̀rọ̀ yẹn ti kọ́kọ́ rí ọmọ yẹn sọ́lẹ́sì tẹ́lẹ̀ ṣé mùsùlùmí gangan nínú ìdí ni tẹ́lẹ̀. Fúnra rẹ̀ ní ṣòwò rẹ̀ ìwọ̀n bá ta bá ṣe lónìí kọ bá ibi ṣúwa gbẹ̀yìn kọ̀bẹ̀ wá ń ṣẹ́ yín tá a wá láàárín. Kẹ́mọ wá dúró ìgbà tó ẹgbẹ́ yìí lọ́nà ojú rẹ̀ ìran rẹ̀ ní tó ṣe fàgbàlá yóò fi ìṣẹ̀ ṣe ju tàgbàlá yóò fi wá ṣe é. Abẹ́lọ́n fún ìjì àti gbogbo ẹ̀dá tí wọ́n rí náà rí òdodo lórí ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń sọ déédéé ọlọ́run ẹ̀yin ò ní jí sọ́fẹ̀ burúkú ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wọn bí ọlọ́run ẹ̀yin ò ní dẹ́ni ẹ̀sìn àtàwọn náà ọlọ́mọsà mọ́ wa lórí ẹnìkan kan ọ̀bẹ yìí sẹ́kẹ́ rí sì sọ̀rọ̀ wa àmọ́ kẹ́ wá dá sí kẹ́ máa paraplate lórí kẹ́ ẹ fẹ́ fẹ́ fún àwọn bloggers ẹ fẹ́ fẹ́ fún àgbàlá ẹ wá dáhùn ìdílé lẹ́nu
bí ọba lẹ́ni tí ó gbẹnu sọ̀rọ̀ fún tí ọba lẹ́ni tí ó gbìjà rẹ̀ ọlọ́run tó dá ó gbìjà rẹ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí òdodo ẹnìkan tó ọbẹ̀ lọ́run kí ayé Àgbàlá Gabriel lọ́ọ́ bàjẹ́ náà táwọn kí lẹ fẹ́ ká tún sọ ìwọ̀n ń bá Àgbàlá Gabriel ló kọjẹ́ ìwọ̀n ń ṣe kíní kan ọlọ́run dákun abìyá fanu rẹ̀ bẹ́ àtàwọn àti Muyideen ọlọ́run má ṣàdáàbò ẹ̀bùn wa ọlọ́run kó wà pẹ̀lú wa tẹ́ ẹ bá ń wo Muyideen pé kò wà nọ́mà kò wà ókè wà kò bọ́yá ẹ̀rù pé nǹkan kan sọ pọ̀lú ẹ̀ sẹ́ni ọbẹ̀ ètò lọ́lọ́run ẹ̀rí pé wákà mẹ́ta tí mo ní ọlọ́run lọ́ba kò sára tí ò lè fẹ́rú dá ọlọ́run lọ́ba kò sára tí ò lè fẹ́rú dá bó fẹ́rú dára tí ó dá má bànújẹ́ kọjá bó tiẹ̀ borí tẹlòmíràn wá tún dúpẹ́ ọlọ́run lọ́ba kò sára tí ò lè fẹ́rú dá bó ti rí yẹn tẹ́ ń wo yẹn eyín rẹ̀ tó yọ ọlọ́run tó bá fi fún lóko sí téyìn rẹ̀ bá pé kò kánkó náà àmáyà rẹ̀ láti wò bó ti rí gẹ́gẹ́ lọ́nà àlébù rẹ̀ ń gbajúmọ̀ ní fún lọ́dọ̀ náà ní fún lóko bẹ́ẹ̀ni rẹ̀ náà ṣe kù sí ní tá a kù sí táwọn ìbá fẹ́ sọ̀rọ̀ tẹ̀sán yé sí yọ sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yọ sọ pẹ̀lú farabalẹ̀ kálukọ́ gbọ́yé sẹ́ni bẹ́ẹ̀ mi ṣe ń sọ wóróworó bọ́lá ọ̀tí wóróworó mi wọ́n tó fẹ́ ájẹ́ tó wọ́n náà sọ̀rọ̀ ní tẹ́tí ṣe wóróworó tí ìbá máa ṣe wóróworó yẹn mo dẹ́kọ̀ lè má wà mí tí mo bá dólówó ju lẹ́bù tí mo wà yìí lọ mo lè má ráyè léyìí tí ń ṣe yìí ọlọ́wọ́ lè lókè mo fẹ́ kọ́ wà lórí Facebook máa dákú wọn mo sọ́dọ̀ lọ sí níwọ̀n bá táyì mo fi gbà ọ́ tó fi máa ráyè tí wọn ọbẹ̀ ètò ní àmà tẹ́lẹ̀ bá wà ní pẹ́lẹ́ náà fún òkè tí ń bẹ Saudi àti ìjadìẹ tí ń bẹ tí bá lọ Tọ́kì mo lè lọ Burkina Faso òkè tó kó bẹ̀ kí tó sọ pé mo fẹ́ lọ bóbi olómi kan sùn ní France mo fẹ́ kó bẹ̀ mo lè má ráyè tẹ̀ bàtà wọn jálà bí lórí Facebook ọlọ́wọ́ ni mo ké jẹ́ gbàgbà lọ́wọ́ ẹ ọ ní lówó òun kọjá bó ti yẹ lẹ́yìn fún ọmọ mọ́tò tó tẹ̀ máa sáwọn ọmọ ìyàwó tó ní ìtumọ̀ wọn tọ́ ọyá máa tẹ̀ bàtì wọn ọlọ́run lọ́ba kò sára tí ò lè fẹ́rú dá bí Muyideen sí rí yẹn bẹ́ẹ̀ tí ń wò lónìí tẹ́lú pé ẹ̀yìn kan wú ẹwẹ́ yẹn kí yọ bọ́lọ̀ ti ṣe é nù tọ́lọ̀ fi ní kẹ́ máa wò ìwọ́tọ̀ pé tẹ́yìn rẹ̀ ọ̀yọ́ bọ́ bá jáde sí Facebook àwọn yóò máa ṣe pè yọ pé kí lọ wà ọlọ́pọ̀ bá ṣe kán má kú lọ́wọ́ ọba ipò tó bá bára rẹ̀ kí ló sọ ara rẹ̀ di gbajúmọ̀ láwùjọ nítorí pé bó ṣe kéré òun náà yóò máa wò pé ẹrù èèyàn àgbàlagbà máa ní wọ́n máa ní wọ́n ti ọjọ́ ilé máa ti wọ́n fi tí yẹsẹ̀ ṣe ohun wọ́n máa ní ara àwọn máa lè báwo lè ti fẹ́ yàwó bẹ́ẹ̀ ṣe ń wò lára rẹ̀ yóò mú ọ̀sẹ̀ máa tẹ́lẹ̀ nìyẹn bẹ́ẹ̀ dẹni tó bá pélé dà kò ní lóko wáyé tẹ́ fi rí Muyideen bí ẹnìkan fẹ́ pé kò wà nọ́mà ẹni tí ò nílà káyè ẹni tí ń fagbó bí ó ṣe Àgbàlá Gabriel lọ́rẹ́ ẹni tí ò fagbó jọ yẹ wáyé tó ń rọ̀ lè bẹ́ni tó dúró dáadáa tí ò fagbó igbó tí ń mú ọlọ́run bí ní òkè mọ́ fẹ́ kọ́ pàdé Àgbàlá Gabriel máa mú gbó máa mú tí máa lẹ́ni tó rìn máa dáadáa kúdà kẹ́ni tí ó pàdé ìlú ìgbà rẹ̀ ọgbọ́n òkè yìí tí ó àtúrà bí rárá wáyé téèyàn fi rí báyìí. ẹ máa nírísìn pẹ̀lú gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ máa nírísìn bàbá gbogbo ti mú títẹ́lẹ̀ kọ́nà kọ́ máa ta tẹ́tẹ́ lónìí náà Muyideen ti tó ta tẹ́tẹ́ owó tó fún ibi ń ta tẹ́tẹ́ tó ọbẹ̀ ìkẹ́ tẹ̀lé ẹ̀yìn lẹ àwa la sọ̀rọ̀ rẹ̀ dọ̀rọ̀ wa àlébù tẹ́yìn bá ń wò lára èèyàn yẹn ọlọ́run ní tó fẹ́ lò ó fún ọlọ́run dákun díẹ̀ bọ́ mi yé torí èmi èrí yẹn gbẹ́ tẹ́ bá kàtí gbé ẹlẹ́nu náà ló lámù yẹ ẹ̀kọ́ bá máa ta tẹ́tẹ́ ní owó tẹ́ bá fún yóò fi ta tẹ́tẹ́ ní tẹ́ bá fi ṣe kíríkà yóò fi ta bàbá jẹ̀kú olólùwà rẹ̀ ẹni kọ̀dẹ̀ ẹni tábà àkàtúnàbà rẹ̀ problem process yẹn lọ́wọ́ tó bá jáde ẹni tó bá wò pé jẹ́ sóre fún ni torí pé ní dọ́kìnrí àná tí Àgbàlá Gabriel pàdé ẹ̀ wọ́n fẹ́ dá lóko ní ókè oko ohun káwá tún establish ẹ̀ padà káwá béèrè lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ lókèsàn wọn lọ fẹ́ sí. táyì bá wá jẹ́ ní rí
ọmọlúwàbí kẹ́ jẹ́ mùsùlùmí tó nítumọ̀ kọ́ àbọ̀ jẹ́ kírísẹ̀ sẹ́pẹ̀ nítorí kẹ́ ọmọ wò ní lókè kí lè bí àwọn afáì ṣé ìgbà tí ò gbérò Àgbàlá Gabriel mọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbà àwọn kan máa tẹ́wọ́ gbà náà ok nítorí ìgbà gbọ́dọ̀ máa sọ ni pé ǹjẹ́ àwọn àyè gangan sàbúrú káwọn náà tó wá sàbúrú fún ìdílé lẹ́yìn náà àwọn àbá yìí náà aláburú ni wọ́n o the more bẹ́ẹ̀ sẹ́lẹ̀ àtàkì Àgbàlá Gabriel wọ́n sàbúrú fún lẹ́lẹ̀ àtàkì àwọn náà kọ́ra kọ́ ọmọ jẹ́ kírísítẹ̀ tó bá ti dé ìyẹn tẹ́lá faransé báwọn náà ṣe jàmbá fún pé àwọn náà ẹ̀yin náà jẹ́ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin náà ẹ̀ sàbúrú fún but nígbà tá àti why ọlọ́run ní dá wa láàmú o àtàwọn àti ọlọ́mọsà mú wa lórí dáadáa ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ọ̀rọ̀ mi bá àti ọba ní ọyẹ́ tì mí gáyé tì ẹ̀dá if you love me I love you sẹ́kù mo máa ń sọ̀rọ̀ yẹn o ẹnìkan jọ ni látò nínú ìfẹ́ràn wà fáyé bí ọlọ́wọ́ fẹ́ràn mi kí ló sọ lápánú ayé mi wọ́n ti mi ò mọ̀ ok ẹ tó bá nífẹ̀ẹ́ mi ṣé báwo ni ìsinmi dá nìyẹn mọ̀ débi pé ẹnìyẹn lápánú ògbésí ayé ipò tẹ́mi bá wà ipò tá a bá wà níbi ìlú pé táìmù yẹn ọlọ́run fẹ́ lò wá fún àwùjọ kan ni ọlọ́run gbé mú ìdílé kalẹ̀ ọ sọ ọ̀rọ̀ rẹ̀ di ariwo atayẹyẹ èyí tẹ́ bá sórí ibú látara ọ̀rọ̀ rẹ̀ kẹ́ ẹ máa ṣe lọ. lórí ọ̀rọ̀ mú ìdílé bàbá kọ́ lóòótú mo disqualify ìwà lórí ọ̀hún dì. àṣẹ gbogbo ọ̀rọ̀ tí bàbá yẹn máa sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa rò pọ̀ dandan ni ìgbà tí mo lọ rìn àjò nǹkan bẹ́ẹ̀ ìgbà tí mo dé nìkan ìgbà tí mo bá àwọn èèyàn mo bá àwọn obìnrin mi gbà àwọn ọkùnrin ní àmàgàjì sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n gbà wọ́n lálejò ẹkú àlejò dé ẹkú àlejò àṣírọ́ ni ọ̀rọ̀ tí bàbá àṣírọ́ ni ẹ̀yin tẹ́ finú fẹ́ lò nífẹ̀ẹ́ tètè yọ ẹ̀sìn pa irọ́ mọ ẹni tí ń bẹ lórí síríìtì lọ́wọ́ tí ń bẹ lọ́kọ́rọ̀ wọn làm tí ń bẹ lọ́kọ́rọ̀ wọn sọ̀rọ̀ náà dèèyàn ẹ̀sìn pa irọ́ mọ́. mú ìdí ní padà bá sọ pé bàbá kọ́ lóòótọ́ ẹ̀sìn ìgbèrú ọlọ́run tí ẹ̀ gbà pé ó bí ọlọ́run ọba nínú ní kẹ́ ẹ̀ máa sọ tó bí yóò tó ẹni tẹ́ ẹ pè ní wèrè nìyẹn o. ẹ wá dá bàbá kọ́ lóòótọ́ lẹ́bi máa pé bàbá kọ́ lóòótọ́ ni wọ́n parọ́ 5 million ni wọ́n parọ́ ájì ni wọ́n parọ́ aṣọ báàgì méjì ìyẹn ló bí interview tí àáfàá ṣe fún. ilé yìí tó ní ẹnìkan Súnmọ́lá Rótìmí ó ní you are one say lies. Rótìmí kí ni ẹ̀rọ tí mo pa mo ní torí àṣírí tí ń tó bí wáyé tán àṣírí wa kù 9 to 10 minutes kí ni mo fi parọ́ torí mo fọ́nà bí ọkà kọ́mẹ́ntì ẹ̀yọ̀ kaba yìí pé ní tí wọ́n ẹni fi parọ́ rè. Súnmọ́lá àbí nǹkan Súnmọ́lá Rótìmí èmi máa ń ka kọ́mẹ́ntì àwọn èèyàn èmi máa fi rìláàsì èmi máa ń mọ láìkì tó máa ka kọ́mẹ́ntì o mo láìkì ẹ̀gá kọ́nà kò sí máa dàtẹ́ ẹ̀rẹ́ fún mi àdé máa ka kọ́mẹ́ntì ma ọ̀ máa fún mi mára rẹ̀ àléébù tèmi sọ ní kọ́mẹ́ntì tí n kà ń lọ fi ń wò sọ níbo irọ́ tí mo pa mo ní 5 minutes sí kí n tó máa lọ. Kí ni mo fi parọ́ Rótìmí èèyàn ní èèyàn lèmi náà sọ ní ọjọ́ kírísítẹ́nì yẹn kò yóò ní ìtumọ̀ sí mi àánú ọlọ́run lèmi náà pápá dé ni mo fi jẹ́ mùsùlùmí èèyàn ní ọ tó mi ṣe kí mi náà tó ẹsẹ̀ kí ni mo fi parọ́ láìsí náà ló kó tó fi ẹsẹ̀ tún lè parí irọ́ yẹn pọ̀ kan kàtẹ́ ẹ̀ka irọ́ méjì pé ìwọ kẹta lọ parọ́. Sẹ́yìn tó wù yẹn ni pé kíkàlùkù wa kọ́ máa sí ẹnì kankan tí ó jáde tí ó rí sí pẹ̀lú mú ìdí kíkàlùkù kà jáde kò tí sọ ilé ní why pick
ọmọ ìdí àfa ìbẹ̀rù Ọlọ́run kí ló mìí ṣe ó ní wáyé píkì mú ìdí bẹ́ẹ̀ tó fẹ́ sọ ní pé wáyé tàbí píkì tọ́pìkì mú ìdí báyà tó mìí nìyẹn èmi kọ́ bá sọ fún àwọn bloggers àti bàbá kọ́lọ́ olóòtú ibi àwọn ọ̀bá lọ bá kìí ṣe mi láti gbà tó lọ ìtìpìlẹ̀ ní sìgá tọ́pìkì kọ́lọ́ mú ìdí ní àbẹ̀lágé bẹ́ẹ̀ mélòó ga ní tí mo ti ṣe ilé ìlú pẹ́lẹ̀ ká ilé abẹ́lẹ̀ kẹta abẹ́lẹ̀ ká. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. Àtàrọ̀ ní báwo ni? Sódò rán bẹ́ẹ̀ náà. Ẹ̀rọ lọ́wọ́ mi láì gan ní ṣe sọ̀rọ̀. Alámàrún. Ok. Wọ́n ní kọ́ máa yí bá mi sẹ́ẹ̀dì nọ́mbà dírẹ́fà yẹn. Ẹ bá mi check lórí fóònù rẹ̀ yọ́rọ̀ ẹ̀kọ́ lórí fóònù yẹn ló gbà sí. Ẹ bá mi sẹ́ẹ̀dì rẹ̀ sí. Kẹwa ní wáyé táwà fi rọ́rọ̀ mi sọ mọ́ tí a fi yín lẹ́ẹ̀kẹ́ máa parọ́ mọ́ kíkà sí gbogbo ìyàwó máa dá lóhùn gbogbo àwọn káwọn máa bí káwọn àwọn èèyàn kẹta wò lè dá lóhùn wọn bá máa sọ ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ kọ́dà àti láwọn èèyàn ẹkẹ́ lè bá ẹni gbá yín sí níbi ọ̀rọ̀ àgbàlá níbi ọ̀rọ̀ mú ìdí àwọn ọmọ àkáti dẹnu dáná tí wọ́n ti ní ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ yìí níbi tó àrẹ sí ọmọ yìí àwọn alẹ́ ẹbí rẹ̀ yóò padà sí dédé àgbákò tó déré lọ pẹ̀lú ọ̀gbọ́n yóò gbọ́ sínú ìdàmójò mi mọ́mẹ́ àwọn òbí rẹ̀ ó sunkún ẹ̀ tó bí tí a máa ń pẹ̀ ló sọ èlò ni wọ́n fún ọmọ mi tó sọ rẹ̀ lórí ibú sí kẹ́ẹ̀kẹ́ gbọ́ wípé achievement àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ yìí o agbádá rí gbà ó di mùsùlùmí kẹ́ẹ̀kẹ́ bẹ̀rẹ̀ pé kí ni the next thing ẹ wá fẹ́ sọ̀rọ̀ pé àwọn christian àwọn christian ṣe àfà ẹ̀yẹ ìkàlẹ̀ nínú àlódòdó ayé yìí ti bàjẹ́ ọ̀rọ̀ tẹ́fẹ́ ọmọ ìlú lódòdó yìí ọ̀rọ̀ yìí ò fẹ́ fọ̀ sílá àwọn tó jẹ́ christian táwọn jẹ́ bloggers àwọn tó kò sí christian kan tó rí ẹ̀ pé àwọn tó ń gbé mi sí conference call wọ́n kìí ṣe mùsùlùmí táwọn gan ni wọ́n a rí in tí ẹni yìí ṣe fún ọmọkùnrin ẹ̀tọ́ rẹ̀ èyí tí ọba yẹ kágbà fún kágbà nílànà tó bófin mu ìyàwó rẹ̀ dẹ̀ ní court marriage ni wọ́n ṣe kí ni ìgbésẹ̀ ta lè gbé wọ́n kìí ṣe mùsùlùmí wọ́n dẹ̀ mú mọ́nà wátà jọ sọ tí ìjẹ́ kírísítà ni wọ́n ní kéèyàn má rí náà lódodo kéèyàn má lè sọ̀rọ̀ bọ̀ tí torí pé alátẹnujẹ ń tẹ́jẹ ó fọ́ irújú ẹ̀kún lá àdìkámà yóò bá bàjẹ́ àjọ pàdé pẹ̀lú Ọlọ́run ìgbà tí mo ní kí wọ́n sọ̀rọ̀ ní sí pé kí lára irọ́ tí mo pa níbi orí gàgà tó rí sọ wàhálà mi rí Ọlọ́run sáà dáhùn ẹ̀kọ́ wa Ọlọ́run dáhùn àbí àfààní rẹ̀ bẹ́ àtàwọn àti mú ìjì Ọlọ́run sì wá lẹ́ndẹ̀ jábà lọ pàdé Ọlọ́run kan sọ̀rọ̀ wọn jọ lọ gbogbo ọ̀nà tí kálukú fi contribute lórí ọ̀rọ̀ yìí tọ́jẹ́ pé èyí tó yí ọmọ lórí dáadáa ni tọ́ọ̀sì dúró lórí déédé tọ́ọ̀sì àbòsí Ọlọ́run àtàwọn àti ẹ̀nà Ọlọ́run lè sọ wá lẹ́ni tí ọ̀rọ̀ wa náà dájú tí ó dojú Ọlọ́run kan sọ̀rọ̀ wájú ọ̀nà gbogbo ẹ̀yin bloggers tí ẹ ti rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí afẹ́ níhùn tẹ́lẹ̀ máa gbé tẹ́lẹ̀ máa fi boost page tí ẹ̀yin nu Ọlọ́run tó dá yẹn nu ẹ̀rán ti pé èèyàn lè pa owó kalẹ̀ tí ò lè gbóná mọ́ ẹ̀rán ti pé èèyàn lè pa owó yẹn kọ́ ná síbi tí ò lè dùn mọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ wá àwọn àlùmí lágbàáyé ń táwọn máa fi boost page wọn ní tí wọ́n máa ń ṣe òní bí àwàdà òní bí kí wọ́n máa jẹ́ èèyàn tó sanra kọ́fẹ́ gun kẹ̀kẹ́ èèyàn tó tóbi kọ́fẹ́ wọ bìkan tó close ibi tó há ara yóò sì rẹ́rìn ẹwọ́n máa kan tí wọ́n gbé lọ Dubai náà jẹ́ mẹ́ta yìí wọ́n tó máa ń ṣe téńgé ọmọ wọ́n ti ìjọba Áfíríkà bí báyìí àwọn náà tọ̀ wọ́n àwọn Samsung kìíní ní Dubai wọ́n ti gbé lọ téńgé lọ́kọ̀ oní tí ò ní ìtumọ̀ but wọ́n fi bẹ̀yẹ wọ́n dẹ̀ ó sì dẹni tí ní Dubai tó wà wọ́n ti ń interview rẹ̀ nílùú mi but ẹ̀yin Yorùbá ẹ̀yin oníkankan tẹ́fẹ́ bí boost page àfi tálísì méjì ní ìbálẹ̀ orúkọ jẹ́ tùnà àṣírí àwọn àbá àṣírí kìíníkà kúkúrú àwọn orí burúkú wọ̀nyí tí wọ́n fi ṣe wá ní iye èèyàn tí ń pààyàn lẹ́nu wọn mọ níwọ̀nba nílẹ̀ Yorùbá àwọn tí boost page wọn látara ọ̀rọ̀ ẹ̀sìn ló ti pọ̀ jù ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n tẹ́ sọ́n pọ̀ lọ́wọ́ ọmọ olówó kí ni tí ń bẹ̀rù ọmọ olówó
wo ti yín nípa ẹ wo ìtẹ́ sọ́lọ́ ẹ bá ti kó mi ọ̀rọ̀ olówó ẹ tó bá sí ibi ọ̀rọ̀ pásítọ̀ àti àfà tí wọ́n lura wọn ní sẹ́yìn ẹ wá ní fi ọ̀rọ̀ lẹ̀ àwọn mùsùlùmí ti ní spíkà láàrin wọn kọ́ pádádá gbogbo wa káwọn gbọdọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ ẹnìkan pè mí wọlé lánàá brọ́dà ní ẹlẹ́mọ̀ wò mí báyìí mọ́ bínú sí mi mo fẹ́ ṣe short video lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n pe ẹnìkan ní Noah Ezekiel ìyàmí nǹkan Noah Ezekiel ẹ̀kan ṣoṣo ni mo kọ́ mọ̀ àkúrọ̀ sí fídíò ẹni yìí rí mo sì rí pé ní yí attack Islam ni má rí pé ní attack Islam but àyà Kùránì ti mú wá ìkàkùkà ní nkà ìbá rí pé ẹni yóò ní ìtumọ̀ sí mi ìbí bá kú lọ́dọ̀ yìí ọwá tó jẹta àbí jẹrin sí ẹni ká bá pè mọ́lé afá followers mi làwọn àwọn dẹ̀ láti program mi gan wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣàdúrà àwọn ní sòrò ayé àwọn táwọn fẹ́ fi lò mí òun táwọn bá ṣe sí but àwọn kílódé tẹ̀ ń wò náà pẹ̀lú Noah Ezekiel àbí nǹkan tó ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí ní sọkúsọ mo ní àwọn afá súnà kan mo ní wọ́n ti ń fún lésì mo ní ẹ lọ lè wo péjì afá wa Al-Azhari ibùdó Al-Azhari àbí nǹkan péjì wọn mo ní tábà ti ṣe episode 1 2 3 mo ní mo dẹ̀ rí pé onímọ̀ làáfà onísúnà ni wọ́n kájú ẹ̀ mo ní wọ́n ti ń ṣe mo ní ẹ lọ abáyé àwọn ọmọ afá yìí mo ní à péjì wọn nìyẹn pé wọ́n ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ ọba tó lè jọ kejì December ọ̀dà ọba tó lè gbà bẹ́ẹ̀ sì dákẹ́ lórí ọ̀rọ̀ Ezekiel Noah yìí àwọn kẹ́lá yìí ti pè mí tẹ́lẹ̀ rí wọ́n lé ní àwọn máa sọ̀rọ̀ nípa Jamiu Adégúnwà àwọn máa sọ̀rọ̀ nípa Afẹ́jálàbí àwa fi Noah Ezekiel kalẹ̀ orí ikú tàwọn eléyìí tẹ́yìn rò pa ó ju ti Ezekiel Noah lọ lẹ́ni ẹ̀rọ tó pè padà wọlé níjẹta pé wá ìtẹ́ fi dákẹ́ lórí ọ̀rọ̀ ìmú ní àwọn àfáà ti ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣé dandan ni pé gbogbo ajá máa sọ̀rọ̀ ń pa Noah Ezekiel àbí kankan ọba tó di lánàá brọ́dà ìbá tó pè mọ́ padà blọ́ọ̀kù mọ́ padà ní o àwọn ni máa ń ké mọ́ra wá tí wọ́n wáyé táyà ń pè mí sọ̀rọ̀ Ezekiel Noah èmi ò péjì rẹ̀ pé èmi ò rí mọ́ ẹ̀kejì mọ́kọ́ máa bọ́ọ̀sì ọmọkùnrin kan òun náà jẹ́ ọmọ sáàdì òkè òkun mùsùlùmí lòun tẹ́lẹ̀ ó ti wá di Christian ó ní òun gba ìpè tọ́ ọba bẹ̀rẹ̀ sí káyà Quran bí òun bàbá wa mú ìdí ní Àjàní Bello ní fi ń ka Quran máa rí pé akádìkù ní takù ní challenge ẹ̀yìn akádìkù ń dé Yusuf Adépọ̀jù mo dé sí Ọlọ́run Muhammadu yìí mo wá rí wípé ẹni tí mùsùlùmí tó rí ẹ̀ bá pé nítorí iṣẹ́ tí akádìkù gbé dání àbí àfáàrí kéwù sọlá tẹ́lẹ̀ yìí ń takù kẹ́ wá lérò pé àwọn eléyìí àwọn ni wọ́n fún wọn lọ́rọ̀ sọ àwọn Malam Yusuf Adépọ̀jù ọlọ́mọba ṣe dàrí fún dáadáa wọn àwọn kọ́ra náà ọ̀rọ̀ báyìí pẹ̀lú ọ̀rọ̀ síláàmù ni àwọn mẹ́rin wánu báyìí pé ntọ́lọ́ ní tẹ́ lọ́wọ́ ń wí ni ṣé ń tẹ́ wá ṣe ni ẹ̀kọ́ tí Kùránì wí bíbà ẹ̀kọ́ tí Kùránì pé Jésù bíbà ẹ̀kọ́ tí báyìí kan tẹ́ nígbàgbọ́ ẹ̀kọ́ tó fi qualify Jésù kájọ dialogue àwọn mú ẹ̀rí wá ní kẹsẹ̀ pé àwọn òbú anybody but àwọn eléyìí ò nímọ̀ nípa Islam láti lè fi tákù Islam èébú ìtálísì méjì làwọn wá rí káyì mùsùlùmí kan tó wá jáde ká ní ẹ̀yìn tẹ́ ń ṣe tọba lẹ́sìnkù ẹ̀yìn lẹ̀ ń bà wọn lójú jẹ́ iṣẹ́ rí làwọn Malam Yusuf gbé dání iṣẹ́ ẹbú làwọn lè táwọn bá sì ṣe é débi tí wọ́n fi lu ẹ̀wọ̀n wọ́n lu ẹ̀wọ̀n tó pé gbogbo táwọn Malam Yusuf ń sọ àwọn tálísì méjì èèyàn ní tí báyìí bá fi qualify Jésù làwọn tó kẹ́ ẹgbọ́n tí báyìí sọ ń bí ẹgbọ́n tí Kùránì sọ ń bí àwọn mẹ́rin wá àwọn kọ́ra náà but àwọn eléyìí àwọn òmìnira kankan pa Kùránì wọn ò lè ka Kùránì ìsìkẹ́lì inú àbíkà tí èèyàn fi ka Kùránì kàkùkà báwo la sáfẹ́ máa dé yẹn lò ìyẹn ló bí ayakumula ok ẹ jẹ́ kí n parí màá blog rẹ nìyẹn jazakumullahu khairan tí bá ti sáré sí màá blog rẹ mo rọ̀ yín tẹ́ bá ti rí àwọn ìsìkẹ́lì inú àǹkó àwọn irú wọn bẹ́ẹ̀ tí wọ́n ń challenge àwọn Malam Yusuf àfáàrí Kéwúsọlá tí wọ́n tábẹ́ máa fẹ́nu àbùkù kanẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa Islam tájẹ́ tí wọ́n tábà ti kọ́ sí ẹ̀já káàrẹ́ sí wọn ká lọ proof àwọn Malam Yusuf lè proof táwọn sọ àmọ́pẹ́ yìí torí pé wọ́n bú ànábì kí wọ́n ká Malam Yusuf má ṣiṣẹ́ tí wọ́n Islam òye yín ni o
iṣẹ́ rẹ̀ làwọn Malam Yusuf ń ṣe bloggers làwọn eléyìí ìsìkẹ́ẹ̀dì nú àǹkó bloggers làwọn ìran Yorùbá sọ́sẹ́ bloggers di mélòó sì ìran Yorùbá ìbanilórúkọ jẹ́ ìmọ̀tálísì méje yẹn. You bought religion is a slave. You bought religion is a slave. Gbàmọ́ ẹni tó náà sọ yìí nísìn yóò máa kílẹ̀ ní mùsùlùmí o. Ilẹ̀ Yorùbá lè ní ti èyí ò pèrè ní Christian yóò tó wá ní ọlọ́run lẹ́sìn àwọn èèyàn la kírètì ẹ̀sẹ̀ fúnra wa. Wáyé tó bá kílẹ̀ mùlò Christianity. Torí pé because of religion mo yìí tì ń láì. Àgbà àfáà jígìnì kí ni tàfáà jígìnì kí ni ti ṣéèkì àjígìnì bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ bá ń sàlékú dáadáa wọn. Sẹ́ni tó bá jẹ́ pé gbogbo ń táwà bá ń sìn làwa ti ń pọ́pì láti ń gbé sórí mídíà ẹ bá mọ̀ pé àwa ò sí ibi kẹ́nìkan máa bẹ nìkan ló kọjí àbí kẹ́nìkan máa búyàn. Àwa ò ní kankan láti fẹ́ tá sí mú ìdí nìkan yàtọ̀ tó gbà sí láà ẹnìkan kan ò dẹ̀ fún onímọ̀ràn burúkú kankan lórí Àgbàlá Gabriel torí pé àgbà pé tá a bá fún ìdí nímọ̀ràn burúkú lórí Àgbàlá Gabriel ìtọ́ni tí irú rẹ̀ làwọn náà fi gbà padà lọ́dọ̀ òǹdí àbí lọ́dọ̀ ẹlòmí eléyìí tó ní kí tó sọ̀rọ̀ pa 5 million ọ̀dà ẹ̀lọ́ ẹ̀kúrọ̀ lẹ́ mashallah ṣe wà ní gáràdì gẹ́gẹ́ òkè máa náà mọ̀ kan wá nísìn ẹsẹ̀ bákan mọ̀ kakọ́ ọ̀rọ̀ pẹ̀lú ìwọ̀n gẹ́gẹ́ àìjírí 5 million ẹnìkan tó promise mú ìdí ní 5 million tó kọ́ ní bàbá sílá sáwárí fọ́ọ̀sì rẹ̀ tó ní wọ́n mì ní kìlò ìtẹ́mi gbọ́yé bí ọ̀rọ̀ ẹni pé fọ́ọ̀sì rẹ̀ gẹ́gẹ́ ní òkú máa mímí kì í lébè sí gbọ́yé ni ẹ pé ọ̀rọ̀ yẹn jọ mọ́ wípé máa mímí kì í mú ìdí but later apadà rí wípé mú ìdí ni sọ pé òun búra orúkọ ọlọ́run pé ọlọ́run sí lẹ́yìn alábòsí pé wọ́n mímí kì í wọn ni tán irọ́ ni òdodo ní ọlọ́ọ̀nẹ́ brọ́dá Káyọ̀dé àbí Káyọ̀dé yẹn nìkan òkùnkùn oníkùn kó nínú ọmọ mọ́nú ìtí kálukú bá fi sàbòsí orí ara wọn níbi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kálukú náà ni ó pẹ̀sán subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ọ̀dàbọ̀ tẹ́ ẹ bá tún parọ́ àwọ̀ tún jáde nítorí báwo yẹn kẹ́ máa sọ sẹ́tì yẹn wà ok ọ̀parọ́ ni ok èmi náà gbà kó sọ òdodo àmọ́ òun sọ pé òun ọ̀parọ́ ẹ̀jẹ̀ understand mi èmi ìtẹ́bi gẹ́gẹ́ gbà ní pé mi ì rí pé òdodo lọ̀rọ̀ yẹn pé wọ́n mímí kì voice because voice yẹn but bàtà bí mú ìdí ni òun búra lórúkọ ọlọ́run sílẹ̀ yàrá òun ọ̀sàbùsí wọn pé wọ́n mímí kì òun tán kí wọ́n á ní tí wọ́n bẹ̀ ntí Ìsìlámù tèmi kọ́ mi ni pé tẹ́ ẹ bá báyìí tí èyàn bá tẹ́ ẹ bá rí yẹn báyìí tí ń jalè báyìí tẹ́ ẹ bá wá gbà mú tó bá dìnnà yìí pé ẹ filẹ̀ ntó wúlò lẹ́yìn ọgbà ẹ̀kọ́ Ìsìlámù tèmi nìyẹn but torí ọlọ́run tó parọ́ mọ́ yẹn tó ẹ̀sán rẹ̀ gbà fún rẹ̀ lápẹjọ ní sìkẹ́ káyàn má ní sìkọ́ ọmọ sábúrú kankan mo rí ọ ní sí kó wá ní búra lórúkọ ọlọ́run wà láyé ọ̀rọ̀ nípò tí mo rí ìwọ kọ́ lọ́lọ́run ntó wíhun fi àgbàláfíà láàyè mú ìdí ni wọ́n mímí kírun èmi ní rọ́ ni pé wọ́n mímí kírun ó ní òun búra lórúkọ ọlọ́run pé wọ́n mímí kírun tọ́ kí ni kí n ṣe. wáyé tẹ́yìn ẹ̀yìn rí fọ́ọ̀tì tí mú ìdí ni wáyé tẹ́yìn ò rí fọ́ọ̀tì tàgbàlá. ìkànnì aláburú ẹ̀dá ni ẹ̀ pàdé pẹ̀lú ọlọ́run tó jọ dá wa ìkànnì ẹ̀yìn rí fọ́ọ̀tì tí mú ìdí ni bọ̀tẹ̀ ẹ̀yìn ò rí fọ́ọ̀tì tàgbàlá ẹ̀ pàdé pẹ̀lú ọlọ́run ẹ̀ máa tẹ̀lé mi ẹni tí ló bá ń bí ni kọ́lọ́ bínú kó sóró lóye ní sí ọ̀rẹ́ yẹn àbá ìdọ̀tí bọ́dọ̀ ọba yí ọmọ lọ bínú sóró sá kọ́sà tó kó gàgà oníkẹ́lẹ̀ kan gba fóònù rẹ̀ dání kórè kọ́ ọ̀pẹ̀ káwọ́ ọ̀sẹ̀ bí ó lò kọ́wá kọ́ lẹ́tà kalẹ̀ pé ọ̀rọ̀ àwọn àbá yìí ló bí ọdún lóye ọbí ó lò ó. nítorí jẹ́ káwọn gba ọkọ̀ ìdí nìyẹn bẹ́ẹ̀ ni nítorí káwọn oníbìlì fún nínú ìdí nìyẹn pé àwọn òbárò bí ọ̀rọ̀ rẹ̀ rí but ẹnu ẹyọ kan níbi ọ̀rọ̀ wọn mímí kí fọ́ìsì ní èmi kẹfìn ẹ̀rọ ń bẹ̀ confam lẹ́gbọ́ àmọ́ bàtà bí
òdodo ni pé wọ́n mi kì í kí lè fẹ́ kí n ṣe níwọ̀n àná ọdún papọ̀. You better face your business. Why tí o fi base business tí wéèrè ọwọ́ ara lẹ́fẹ̀ẹ́ ráyè máa wò mí ògbónú ni ọ́. Èmi fi business tèmi kalẹ̀ èmi ń sòsì àbí ìwọ wá ráyè máa wò mí aláìlẹ́kọ̀ọ́ ni ọ́. Tó o bá lè yẹ sọ fún òkú dìde ayérayé ni ọ́. Better face your business. Why tí o fi ráyè máa wò mí èmi rè ò pé kí ló kọ ẹ. Ayọ̀délé ọmọ ajé gbére ní ọ́. Èmi ò face business mi máa ọ̀rọ̀ kámẹ́rà ìwọ náà wá ráyè máa wò mí dìde ní ọ́. Ẹlòmí ọ̀rọ̀ sọ pé wáyé tẹ́ ń pósì ìjòjúmọ́ wáyé tí wọ́n fi mọ́nítọ̀ wáyé tí wọ́n fi mọ̀ pé èmi pósì orí ìbúrú ni ìrẹ́ yóò bá ẹnu ẹ̀rọ ni mo sọ́ọ̀dì yìí kan wáyé tẹ́ mi tákù àbíjálà ní ìjòjúmọ́ wáyé tí wọ́n fi mọ̀ pé mi tákù àbíjálà kí ni wọ́n bá dé. Better face your business. Wáyé tí wọ́n fi mọ̀ wípé èmi fi business tèmi kalẹ̀ ta ló rẹ̀ yín sẹ́ ta ló bẹ̀ yín sẹ́ wọ́n kọ́ gba 10,000 ọ̀dá ọ̀jà yìí tó ti yé báyìí èpè pọ̀ ẹni di èpè ní èmi máa ń bù ẹni di èpè ẹ̀kọ́ nípa ìpè ẹ̀sẹ̀ pèlè yìí tọ́jú gbèrè lẹ́yìn náà ẹni lórí bó bá sí pèlè yẹ báwo ni wọ́n ṣe mọ̀ pé tí wọ́n bá sí pèlè yẹ èpè òmè ń tọ̀ táni wọ́n ti fọwọ́ bá ìtàn sàdúrà fún ní tájú àgbà èpè ní ìjà lágbájá èpè tí wọ́n ti sẹ́lẹ̀ ìwọ́n ṣe mọ̀ pé èpè tiẹ̀ ní ìjà sẹ́mọ̀ ó ti sí pèlè lágbájá ẹ̀rí ní ìsìn ayé rẹ̀ ti bàjẹ́ sáyé tiẹ̀ dá ni wọ́n dúró dàdọ́ fẹ́ mọ́ mọ́sá wà ní wèrè pọ̀ láàrin náà wèrè gidi ẹ̀yin ẹ̀sọ́ bloggers ẹ̀sọ́ di sí ojúmọ́ bloggers tí náà yóò bójú bá rẹ̀ ẹ̀mọ̀ blog ara yín èyí wọ́n ti dá sí ẹ̀ nìkan wá ẹ̀wá gbá sí ẹ̀wá fèsì sí ẹ̀yìn mọ́ kò sí àfikọ́lọ̀ tó dé báyìí àwa ló sí ọ̀nà méjì ọmọ Yorùbá kú Nàìjíríà wọ́n wà l'Amẹ́ríkà wà ní London àwa táwọn wà lẹ́nà tó wọ́n blog wọ́n ti monetize page wọn àti lùsì wọn ọ̀rẹ́ nìkan wà lẹ́wọ́ o wọ́n tún wá monetize page wọn wọ́n tún máa fi wá pawó òdodo ọ̀rọ̀ tí lọ láàrin ìdílé àtàwọn àfáà èèyàn ẹ̀ta àti lùsì ọ̀rẹ́ di àtúnwáfà yìí lẹ̀ fún wọn àtún create àfẹ́nú wọ́n ń blọ́ọ̀gì àwọn àtún wà lé òfó ní mélòó yóò bá ẹ̀rùnú èèyàn wà nínú ìbò ń blọ́ọ̀gì àwọn èèyàn tó wà lé yóò máa parọ́ sẹ́kẹ̀ bá ti jẹ́ blọ́ọ̀gì àtún dandan ní kí ẹ̀ máa parọ́ sí iṣẹ́ blọ́ọ̀gì àyẹ̀gẹ̀gẹ̀ mo fẹ́ tó báyìí láti lórí ọ̀rẹ́ sẹ́kẹ̀ bá ti jẹ́ blọ́ọ̀gì sí ìyẹn gbọ́dọ̀ máa parọ́ ok ìbánilókọ jẹ́ ní blogger because ok èyàn tó ti wà nílùú ìbò ó ti kó Nàìjíríà ó ti wà nílùú ìbò wọ́n máa búyàn wọ́n máa yànnà lọ́rọ̀ tí ó kàn wọ́n ẹ̀ tó wà lẹ́nu tó wà Nàìjíríà tí yà ń jẹ kó kú òní kẹjà olóòtú bá kọ́mẹ́ntì ẹsẹ̀ màmá mò ń gbádùn yín olódodo orí òdodo ẹ wo èyí gangan you are only bloggers wey I know you are a trust ìwọ tó wà lé èyí yóò gbowó wọn gbowó monetization àwọn táwọn sọ yìí àti lùsì wọn ọ̀rẹ́ di òun sí Nàìjíríà wọn tó wá ń blọ́ọ̀gì àwọn táwọn lé wọn rí ọ̀rọ̀ bọ Olúwo gẹ́gẹ́ bí afẹ́nù táwọn lè máa fi blọ́ọ̀gì ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tí ò sí lé mọ́ ẹ̀rí àpíárásì àwọn míì kan táwọn wọn dìfẹ́ǹdì àṣà Yorùbá àwọn gẹ́gẹ́ òun múra àṣà Yorùbá ilé ìjẹun wọn yóò tó ẹyọ ọmọ bí orí bẹ́ẹ̀ yé wọn yóò sì bí Fúlàní ẹ̀ẹ́dẹ̀ ń wú ọba Olúwo lẹ́ni tí ń wọ aṣọ àṣà Yorùbá nítorí pé ẹ ti monetize page yín bọ́tá ìbá ti sún ọ̀rọ̀ yín má bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ní tẹ́lẹ̀ fi blog láti máa blog àwọn èèyàn ẹ̀yẹ kíní kan ẹ̀gbọ́n tó lùwò sọ ẹ̀gbọ́n kíní kan yín àwọn Fúlàní ti dé o wọ́n ti dé tó dó lẹ́ni tó wà l'Amẹ́ríkà àwọn Fúlàní ti dé o wọ́n ti yàbọ̀ wọ́n náà òkè o wọ́n ní ìwọ́n tó sí ilé báwo wọ́n sì mọ̀ ìkájọ́ ní èmi wà lẹ́gbẹ̀ẹ́ bánẹ́sì bá ní bánẹ́sì lọ́ba lọ pósì ẹ̀ tọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà l'Ábújá ẹ má kọjá bánẹ́sì right now bánẹ́sì lèmi wà báyìí wọ́n ń ṣe ìyàwó ní kíríkà tó ṣẹlẹ̀ lóòótọ́ but sẹ́pàṣẹ fún ní information ẹ̀ díẹ̀ báyìí
pẹ̀lú ògbó ọlọ́run níjọ́ tó post kìíní níbi traffic balance gẹ́gẹ́ lè wà tí mo park kí n cross sí bí ọ̀dá sẹ́yìn mo ti fẹ́ sí nǹkan mo kẹ́rì ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lábùjá ẹ má dé balance lọ́wọ́ bàbá balance lè ní wọn wàlá mẹ́rin ìran Yorùbá afálùbani ló kọjá ọlọ́wọ́ tó wá sí o ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ẹ ti dé ọ̀yà ẹ̀dá kẹrù ọlọ́mọsá gbà wá ẹ̀dá ọkọ̀ wa rọ̀ wá pẹ̀lú information orí Facebook sọ pé information ni bàbá kọ́lá olóòtú ni wọ́n gbé wá lọ́jọ́ pé gbogbo ẹ̀ wà láàyò bàbá yìí ti dàgbà wọn jáde láti jó ní nǹkan wọn jáde kan ní àwọn parọ́ ní o àmọ́ àtàwọn àti bàbá kọ́lá olóòtú ọlọ́mọ tó wá sí ọlọ́jọ́ kan sọ̀rọ̀ wájú ọlọ́ bàbá sọ bàbá kọ́lá olóòtú lẹ́ẹ̀dẹ̀ mùsùlùmí tó lálàáfíà ẹ̀kejì ẹni tó jọ wọn pẹ̀lú rédíò pìrìsẹ́ńtà mo ti ẹ̀ ní mẹ́sẹ̀gì fún yẹn sọ́ọ̀tù má padà sí yẹn lọ́tọ̀ ni torí ẹni yẹn sọ àwọn ọ̀rọ̀ kan iṣẹ́ táwọn gbé dání ikọ̀ fàyè gba káwọn máa bú ẹlẹ́sìn kan ẹnìkan ní ẹ máa bú ẹlẹ́sìn but ẹni yóò máa sọ̀rọ̀ kan àwọn àfáàfẹ́ ń wò yẹn òun ẹ̀ ṣe rédíò sọ Facebook sọ òun di sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn kọ́ ọ̀rọ̀ sísọ yìí ṣe bí rédíò lọ́sọ̀ wọn nàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ṣe bí tẹkinọ́lọ́jì lọ́sọ̀ wọn nàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ wá wo ẹwu yóò ní wọn bẹ̀rẹ̀ àwọn àfáàtà gbólówà sí yẹn ìmí ìgbó níwá ìwọ níwá ìwọ níwà ni wọ́n dájọ́ ọlọ́run ní wọ́n lé sọ́dọ́dọ́ ní ọ̀tọ̀ ní interview tí a ṣe fún ọ lẹ́yìn ọ̀tọ̀ ní tọ́ọ̀sọ́ ọ̀tọ̀ ní tọ́ọ̀sọ́ public ọmọ bí wọ́n rìkọ́dù ẹ̀kọ́ tó public yẹ but yóò àyèmọ̀ yàwó tí wọ́n pẹ̀rọ lẹ́lẹ́sìn yẹn ìlú ìdóhùn níwà ta ní business bí àwọn ọmọ tí wọ́n jà máa but kéèyàn tó níwà lọ́dọ̀ ọ̀run yín wọ́n dìbà tí ẹ̀nà bá yín ṣe tí bá yín dà pọ̀ tí tó náà bá yín tẹ́jọ dásà látúlẹ̀ tí wọ́n sọ fáwọn yàká máa ròyìn wá máa ròyìn wá ẹ̀bùn mi sínú abẹ́ ní ọlọ́run mi ò dákun ẹni ọlọ́run dákun wọ́n tàṣà bá àbẹ̀kọ́ mi fàwọ́ yàtọ̀ sí kiri yó àwọn àfáà tẹ́yìn rí láàfáà gidi tẹ́lẹ̀ máa tẹ́tí sí àwọn àfáà tí bá ń dà pọ̀ tá ń tẹ̀sẹ̀ bọ́ra wọn tá jẹ́ mùnáfíkì tó jẹ́ alágàbàgebè àwọn tó jẹ́ pé wọn ò ní sòdodo fún yín àwọn tẹ́yìn náà gbára àwọn kẹ́ máa sọ pé àìmọ́ àwọn èèyàn nítorí pé rẹ́díò pírẹsẹ̀ntà táyìn jẹ́ yìí ẹ̀yin ò sí pé láti lè ba ẹ̀sìn ká jẹ́ àbí láti lè ṣe kíní kà máa ń bẹ̀rù àwọn tó dún wà sí yẹn tó jẹ́ pé ẹni ẹlòmíì kan dùn ní ọkà dé wà sí ìwọ ọwọ́ rẹ̀ ọ̀dà nítorí mí náà ni pé wà sí yẹn ò ní túmọ̀ mọ́lẹ́mọ́lẹ́ ọba adékọ̀rọ̀ yàrá rẹ̀ ṣé wọ́n dà wọ́n dé yẹn gidi ni wọ́n parọ́ ni wọ́n sòdodo lábẹ́lẹ̀ lọ́ọ̀rẹ́ sòdodo yẹ kọ́ dúró tán ni wọ́n àfọ́ ìdílé táwọn blọ́gà bá bá ọmú wọ́n máa tún náà wọ́n máa bá kájá ìsìn pé ìwọ́n dẹ́rẹ̀ kalẹ́ bí káàdì kásá ìdá ẹ̀yin máa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àfọ́ ìdí a sì láwọn èèyàn tí wọ́n fọ́ọ̀lù lẹ́gbẹ̀ẹ́ fàyẹ̀ ẹ̀ táwọn ẹ̀dẹ̀ àwọn alájẹ ti mọ̀ gbọ́dọ̀ yóò sì rí àwọn wọ́n fọgbọ́n sí Mr. Wisdom èèyàn tó ti gbọ́ wọ́n já burúkú wọ́n já gidi wọ́n ti mọ̀ pé tó ń bá òun sì mọ̀ wọ́n sì ń ta fíìrù rẹ̀ ní kọ̀rọ̀ táwọn àwọn rẹ́kọ̀dù ẹ̀ ọ̀tọ̀ ní tọ́sọ wáyé tí ò lè sọ̀rọ̀ yẹ kó dúró lórí ọ̀rẹ́ public ìwọ wá sọ fáwọn àgbẹ̀ àwọn kan bí ẹgbẹ́ tó ń wà sí ìwà wọn ọ̀dà ìwọ jẹ́ nire ìwọ tí ọ̀rọ̀ tí wọ́n ń ta fíìrù rẹ̀ ní kọ̀rọ̀ tó ń takò ìtọ́sọ ní public ọ̀ ń sòdodo nígbà tó ń ta fíìrù rẹ̀ lábẹ́lẹ̀ gbọ̀dùgbà tó ní public ìtakọ̀ ọ̀rẹ́ sòdodo mọ́ ayé jọba lẹ́mi ẹ need the crowd ẹ need the followers sanaditaki yawm al-qiyamah apàdé ìjọba al-qiyamah ọlọ́run mọ́sá wà pẹ̀lú wa múnáfìkì tó ní agbára ní irú wọn àwọn kí wọ́n yẹ tó máa ṣe bí ẹnìyàn gidi tẹ́ máa ṣe bí àtẹ́ wá bí ìsìnkú ẹ̀tọ́ kírísà tó yẹ bá gbé jẹ́ tó mọ̀ pé múnáfìkì ní ọ̀tọ̀ wọ́n yí ta fìrẹ̀ lórí ọ̀rọ̀ mú ìdí ìlàbẹ̀lẹ̀ ọ̀tọ̀ ní tọ́sọ wọ́n fi dòdò múlẹ̀ pé ààyè yóò ṣe dáadáa pẹ̀lú ẹni yìí náà but ní public ọ̀tọ̀ ní tọ́sọ wáyé tí wọ́n fi láti máa sọ pé àwọn kan jọ máa sí ìwọ gẹ́gẹ́ tó yẹ pé àbòsí ti gẹ́gẹ́ clear sí wa báwo la fẹ́ trọ́ọ̀sì wọ ìmọ̀ ṣebí mùsùlùmí lórí òdodo ni ẹnìkan kò ní kọ́ bẹ̀sìn kájá nàgbà òdodo ni but lè sòdodo yẹn àwọn bloggers náà ní dẹ́rù báyìí àwọn bloggers náà ní dẹ́rù báyìí ẹ̀sìn àti ẹ̀bá sòdodo irú torí pé àwọn onígbà wọn wàlá níbẹ̀rù ọlọ́ kẹ̀kẹ́ ẹ
ti mọ̀ yí pé tẹ́ ẹ bá lè sòdodo ní public tẹ́ lè dúró láti lè defend òdodo yẹn láti lè dúró pé káwọn ọmọ bí tẹ́ ẹ tò sí yọ dá nǹkan lẹ̀ wọ́n bá yín lójú jẹ́ wọ́n tún náà sílẹ̀ yẹn náà ìtayé sì máa ń ṣe tíjà ọba ti dé wọ́n mọ̀ bò ní náà sí ẹni rẹ̀ wọ́n mọ̀ bò sọ ní dókítà bá ti dé tíjà bá ti dé ìsìn wọn ni èmi ká wọn olórí ikú mi ó lè ní ẹ̀rí bẹ́ẹ̀ mi kọ̀lẹ́rì lọ́wọ́ tẹ́lẹ̀ wọ́n ní sẹ́rí tẹ́ ẹ bá wá bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ jẹ́ ọ̀daràn kẹ́ ẹ náà dé sáwọn ọ̀fẹ́ kan kó túmọ̀ sí pé kẹ́ ẹ rúurú kẹ́ ẹ má sọ torí pé kẹ́ ẹ fi dáadáa pa àṣìṣe rẹ lọ́rùn ògùn ògùn mọ̀ yín lágbóyá bí ìwọ náà ókè kéèyàn jẹ́ ẹni tó ń wà burúkú kan ní sí kọ́ wá lẹ́ni tó ń wà burúkú mi ìyẹn tó mà sí pé kọ́ má sọ fún pé tí ń ṣe ọ̀daràn kéèyàn máa kọ fún yẹn pé tẹ́nìkan ṣe kò dáa kò túmọ̀ sí pé wọn náà wà wọlé pé bóyá wọn náà ní ìwọ náà kù sí nìkan náà lillahi al-kamal náà. ọtọ. dírẹ́fà yóò gba 2,500 ní dírẹ́fà yóò gba but fún 3,000 owó mọ́tò. rọra gbé o mọ́jẹ̀ tó wà bẹ́ẹ̀ dánù inú àmì. kẹ́ ẹ má fẹ́ tẹ̀lé súnà kẹ́ ẹ má fi ọgbọ́n táyìsì méjì àwọn àfọ ní súnà pé wá sí wọn kàn lé ní àwọn ìgbà wọn gan ọ̀dà tá ló bá yàwó yín. but ẹ fẹ́ sòdodo ẹ fẹ́ tàbí ẹ bá tẹ ọmọ yẹn ẹ ń tẹ́lẹ̀ dáadé ọlọ́run lẹ́nu tó wá gbé yín lẹ́nu rẹ̀. àwa dá yàn mọ́ alihamudulilayi ọlọ́run dúnmọ́ mi gan o mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bí wọ́n bá wá gọ̀ tọ̀. ẹ̀yin bloggers ibi tí ọ̀rọ̀ dé dúró nìyẹn o ẹ̀rọ ọlọ́pọ̀ ó yẹ kí tiẹ̀ wá nípa àfẹ́ iná bẹ́sẹ̀lì tó bá yá kì í sùn ni pé sẹ́tì ẹ̀ bá ti jẹ́ bloggers dé dandan ní kéèyàn kọ́ jẹ́ pé àwọn afẹ́nú tẹ̀ gbọ́dọ̀ wà òun náà ní ọ̀rọ̀ tó bá ti rí bí ọ̀rọ̀ tó bá ti wà controversial bí ọ̀rọ̀ ẹ̀mú ìdíni bí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn kí ló dé ọlọ́mọsáwà pẹ̀lú ọ.